Ẹ káàárọ̀ àpò ojúmọ́, a kú dédé wòyí, a sì kú òpin ọ̀sẹ̀. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ káàárọ̀ ẹ káàsán, ẹ kú gbogbo dédé àsìkò yìí gbogbo bí tẹ́ ẹ ti ń wò wá tẹ́ ẹ ti ń gbọ́ wa. Àwùjọ òkú àbílẹ̀ àmìwàkìsà, ọmọ ẹlẹ́ran wá ń jẹ egun ẹran. Iléyá. Ẹ káàbọ̀ sórí ètò wa, ẹ máa bá wa ṣí, ẹ máa bá wa pín bẹ́ẹ̀ ṣe ń wọlé. Àwa ló lóye, àṣẹ̀dá ló dá wa bẹ́ẹ̀, àdẹ̀dá ló ṣe wá bẹ́ẹ̀. Gbé àsíá rẹ sókè kó mi àfẹ́lẹ́lẹ́, ọmọ Odùduwà Iléyá. Ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin ọmọ Yorùbá òdodo, ẹ̀yin tí ìran yín jọ yín lójú. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ẹ máa bá wa share, ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan. A kó òpin ọ̀sẹ̀, báwo lẹ̀yin ṣe ń lo òpin ọ̀sẹ̀ lọ́dọ̀ tiyín? Ẹ máa bá wa pàdé lénìí ní alẹ́ lórí ìkànnì Oòduà TV rédíò ODTV app. A máa jáde síta láti ṣe ètò lórí àṣà àti ìṣe wa. Bó ṣe wá sùtà kiri. Iléyá o, ẹ dápá fìmọ̀ ṣọ̀kan, ẹ máa bá wa ṣí, ẹ máa bá wa pín. Iléyá o, Iléyá o, Iléyá. Àṣẹ Ìdùmarè. Ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ máa bá wa pín, ẹ máa bá wa share. Ó kù ìṣẹ́jú díẹ̀ a tó bẹ̀rẹ̀ ètò torí a ò ní àkókò, a ò sì rọ́jọ́ mú solókùn. Ọmọ Odùduwà Iléyá. Ṣé a ti ṣetán láti relé? Iléyá o, Iléyá. Ẹrú ò lè ṣe ọba, ọba ò lè ṣe bí ẹrú. Ọmọ Odùduwà Iléyá. Iléyá o, Iléyá. Àwùjọkú àmìwàkìsà, jẹ́gun Iléyá. Àwa ló la àṣà, àwa ló ní ṣe, àwa ló ní ìmọ̀, àwa ló lóye. Àṣẹ̀dá ló dá wa bẹ́ẹ̀, àdẹ̀dá ló ṣe wá bẹ́ẹ̀. Gbé àsíá rẹ sókè kó mi àfẹ́lẹ́lẹ́, ọmọ Odùduwà Iléyá. Ẹ̀rí bórí yẹn ṣe ń dùn lẹ́nu mi bíi pé mi ni mo compose ẹ̀. Ẹ̀yin lè ṣe ọba, ọba ò lè ṣe bí ẹrú. Ọmọ Odùduwà Iléyá. Iléyá. Ṣé a ti ṣetán láti relé? Ìdí tá a ṣe gbúdọ̀ láti lọ léleléyìí o. Iléyá. Yes, so ẹ ṣeun, all we want is Yorùbá nation. Iléyá o. Fáwọn ọmọ wa. Ta ló ń pè? Ẹni tó ń pè yìí ti lọ́ńkọ̀ ti kinní mi. Mo dẹ̀ mọ̀ pé èèyàn wa ń gbádùn orin yẹn lọ́wọ́. Iléyá o. Ìṣòro wá sùn ta. Ṣé orí adé ò sùn ta lóòótọ́? Orí adé ń sùn ta. Bàbá James Ayọ̀ọ́lá, ẹ lọ rìn àjò ni ó tọ́dún mẹ́wàá. Ẹ káàbọ̀, ẹ dákọ̀ ẹ fìmọ̀ ṣọ̀kan. Ẹ dákọ̀ ẹ fìmọ̀ ṣọ̀kan.
ẹ dákun ẹ fi ìmọ̀ ṣọ̀kan. tó a ò rọ́jọ́ ń solókùn mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá nílé lẹ tí ń gbọ́ wa ní lóko ni nírìn àjò ni lẹ́yìn odi ni gbogbo yín pátápátá la kí ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín lórí ìkànnì Odùduwà TV rédíò ẹ ti mọ bá a ṣe máa ń ṣe lórí ìkànnì pé ká tó tẹ̀síwájú a máa kọ́kọ́ kọ orin orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ ẹ máa bá wa share ẹ máa bá wa pín bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ má bínú pé a ò lè máa pe orúkọ gbogbo wa ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì gbogbo yín pátápátá la kí gbogbo yín la dẹ̀ rí Elédùmarè àtúbọ̀ máa fún gbogbo wa ní okun àti agbára láti lè tẹ̀síwájú lórí ìrìn àjò yìí àti lórí ohun tá a gbé dání ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa ká tó máa tẹ̀síwájú lórí ètò tèmi mo ti rí pàwọn kan ti ń comment lórí ohun tá a fi ṣe àkọlé ètò tèmi gbogbo ẹ̀ la máa sọ̀rọ̀ lé lórí a dẹ̀ máa fún wa bó tilẹ̀ jẹ́ wípé a ò ní àkókò a máa fún wa ní àyè láti yí pé ká pè wọlé káwa náà fi ẹ̀hónú wa hàn lórí gbogbo ohun tó ń lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé wọ́n ní ká fi orí korí àbí ká fi ọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi mú àní gbogbo wa láti máa padà lọ sí skul ní ìtawà yìí ẹ ṣeun gan tó ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa ká máa fi ìyẹn bẹ̀rẹ̀ tó ẹ jọ borí pé kinní yẹn bóyá wọ́n fẹ́ máa flag ní àbí network ni so ẹ ṣáà máa bá wa tẹ like and love ẹ máa bá wa tẹ like and love ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa tẹ́ ẹ tí ì pín ètò yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa share a ò ṣákọ́ o ẹ má rò pé ti torí Lady B o ọ̀rọ̀ tá a fẹ́ jọ sọ òun ló ṣe pàtàkì bẹ́ẹ̀ tí ẹ nífẹ̀ẹ́ Lady Best ẹ bá wa pín ètò yẹn ẹ bá wa share kí ó tún lè ṣe àwọn èèyàn wa ní àǹfààní bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa ká máa fi ìyẹn ṣe ìbẹ̀rẹ̀ ètò. L'assicurazione auto mi costava troppo, poi ho deciso. Okay. Iṣẹ́ wa fúnlẹ̀ wa fún ilẹ̀ ìbí wa ká gbéga ká gbéga ká gbéga fáyé rí ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ìyẹn jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Bọ́ sípò ẹ̀tọ́ rẹ, ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ̀yin ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run. Ajúbà Elédùmarè tó ka èmi àti yíyẹ tó tún mú wa rí ọjọ́ tèní ọ̀pọ̀ lájọ sùn lánàá àmọ́ tí wọn ò rọ́jọ́ tòní a ò fi yọ̀ wọ́n àmọ́ ò fi ń gbé orúkọ Ọlọ́run gánẹ a dúpẹ́ fún ìwàláàyè wa lórí ọmọ lórí ẹbí lórí ará lórí gbogbo ọ̀rọ̀ Yorùbá Olúwa ó ṣé fún ìpamọ́ rẹ fún àánú rẹ fún orí ọ̀fẹ́ rẹ lórí ayé gbogbo wa alágbára ń lọ Ọlọ́run má jẹ̀mú a wá fi gbogbo ìrìn àjò tá a wà lọ́wọ́lọ́wọ́ ilé ọlọ́wọ́ bàbá jẹ́ kó yọrí sí rere nítorí wípé kò sóhun tó ṣòro fún wọn Ọlọ́run ọba láti ṣe bàbá ṣe é láṣẹ pé lórí àwọn èèyàn wa tí wọ́n wà ní àhámọ́ ó dọwọ́ rẹ Olúwa gba gbogbo ògo ayérayé gba àkóso Olúwa gba ìjọba ẹ̀mí mímọ́ ẹnu àẹnu ẹ̀ bàbá bá wa yá di gbogbo àwọn ọ̀tá òmìnira lẹ́nu Olúwa fi bá a ṣe máa gba ọ̀rọ̀ òmìnira yìí bàbá Olúwa fi yà wọ́n lẹ́nu ẹ̀mí mímọ́ fi rú wọn lójú torí kò sẹ́ni tó mọ bí omi ṣe ń wọnú àgbọn bàbá fi ọ̀rọ̀ bá a ṣe máa gba Yorùbá nation yìí Olúwa fi rú gbogbo wọn lójú gbogbo àwọn tí wọ́n ti rò wípé
a kàn ń ṣe lásán ni. Alágbára ńlá, Olúwa yà wọ́n lẹ́nu, jẹ́wọ́ títóbi agbára rẹ. A fẹ́ máa tẹ̀síwájú lórí ètò tèmi, Olúwa máa bá wa lọ. Gbogbo ohun tí a máa sọ lórí ètò tèmi, bàbá gba ẹnu wa sọ, gbọ́ aláṣẹ ọ̀run. Tó, mo kí gbogbo wa, a kú òwúrọ̀, a kú dédé àsìkò yìí, gbogbo ibi tí a ti ń gbọ́ wa, gbogbo ibi tí a ti ń wò wá, pé a kú òpin ọ̀sẹ̀, adẹ̀kú kó lè dáa, ẹ̀dẹ̀kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ titi yín. Ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lọ́lọ́kan òjọ̀kan, gbogbo yín pátápátá la kí. Orúkọ tèmi ò yí padà, èmi ọmọ yín náà ni o, tẹ́ ẹ ti mọ̀ sí Lady B, Lady Best. Akéde fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá, mo kí gbogbo wa, gbogbo àwa tí a ṣe ń darapọ̀ mọ́ wa tí a ò tí ì pín ètò yìí. Ẹ dákun ẹ dábọ̀, ẹ máa bá wa share, ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan. Ẹ má gbìyànjú fún ìṣẹ́jú kan. Hello, máa lórí program àgbóyìn padà. Ẹ máa bá wa share, ẹ máa bá wa pín lọ́lọ́kan òjọ̀kan. Ọwọ́ tẹ́ fi ń pín, ẹ ò ní fi gba ìpè ìbànújẹ́, ẹ ò ní fi gbé ọmọ sí ìró ayọ̀ lẹ́ ò fi máa gbọ́ o, láṣẹ Elédùmarè. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ẹ má rò ti Lady B o, bẹ́ẹ̀ tí ẹ nífẹ̀ẹ́ Lady B. Ọ̀rọ̀ tí Lady B fẹ́ sọ ló ṣe kókó. Ẹ máa bá wa share, kẹ́ máa bá wa pín. Elédùmarè á gbà fún gbogbo wa, a ò ní ṣe lásán, láṣẹ Elédùmarè. Kí n tó máa tẹ̀síwájú lórí àkọlé ètò tèmi, wọ́n ní yiniyini kẹ́ni ó lè ṣe mí. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá, gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa, pé a kú ọ̀rọ̀ ìlú, bẹ́ẹ̀ ni, a kú ọ̀rọ̀ ìlú, a kú kó lè dáa. A rí wípé ẹ ò jẹ́ kó sú yín, gbogbo bá a ṣe ń jáde lọ́tùn lósì lẹ́ ń darapọ̀ mọ́ wa, gbogbo yín pátápátá la kí. Elédùmarè á dẹ̀ túbọ̀ máa fún wa lókun àti agbára, kò ní sú wa, kò ní rẹ̀ wá, lágbára Ọlọ́run, kò ní sú wa, kò ní rẹ̀ wá. Àjàyè la máa jà, wọ́n ló ń ṣọmọ lókù, bẹ́ẹ̀ ni, wọn ò lè sín pẹ̀lú ẹ̀. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn ó kàn rí bẹ́ẹ̀ ni. Focus yẹn gangan ló ṣe pàtàkì, ibi tá à ń lọ yẹn gangan ló ṣe kókó. Ẹ má jẹ́ ká wo ariwo ọjà, ẹ má jẹ́ wo ariwo ọjà, ibi tá à ń lọ yẹn òun gangan ni ó ṣe kókó. Ẹni tá à ń bá ná ọjà, òun ni ká ṣe kíni, òun ni ká tẹjú mọ́. Ẹ má jẹ́ kí gbogbo rògbòdìyàn àbí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn, ẹ má jẹ́ kó máa bu omi tútù, kó máa fa ìrẹ̀wẹ̀sì sí wa lọ́kàn. Lótìtọ́ ẹlẹ́ran ara ni gbogbo wa, kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Àmọ́ tí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì yẹn bá ti ń dé, ẹ jẹ́ ká máa ṣe kíni, ẹ jẹ́ ká máa já dànù, ká jẹ́ kó máa yé wípé kò lè ráyè ní ọkàn wa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo yín pátápátá la kí, adẹ̀kí yín, àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ nọ́ra, ẹ̀yin tẹ́ ẹ̀ náwó, gbogbo yín pátápátá la kí, akí yín, ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ má wá jẹ́ kó sú yín o, ẹ má jẹ́ kó rẹ̀ yín, gbogbo wa la máa dé ilẹ̀ ìlérí. Tá a bá wá gbalẹ̀ odò àtán, àtèmi àti yín, a ò ní fi yín ṣe àwátì, láṣẹ Elédùmarè. Láṣẹ Elédùmarè, a ò ní fi yín ṣe àwátì. Mo máa sọ̀rọ̀, mo máa pẹ́ díẹ̀ lórí petition lénìí. Mo máa fẹ́ mọ̀ pé mo máa ń ṣe náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. I need láti sign the petition yẹn. Wọ́n ní ara ẹni òun ni ìjà wà. Petition yìí náà máa ràn wá lọ́wọ́ láti wí pé kí a lè gba Yorùbá nation. So a ní láti ṣiṣẹ́ lé lórí. Ó dà pé àwọn èèyàn ti ń sinmi, wọ́n ti ń rẹpẹtẹ lórí ọ̀rọ̀ petition yẹn, kò lọ síwájú bó ṣe yẹ kó lọ síwájú. A máa sọ̀rọ̀ lé lórí lénìí. Mo dẹ̀ nígbàgbọ́ pa tún ní àwọn kan níbí báyìí tó yẹ wípé àwọn náà wọn ò tí ì bu ọwọ́ lu petition yẹn tí wọn ò dẹ̀ mọ̀ nípa ẹ̀. So a ní láti máa ṣe é ní àlàyé fún wọn, kó lè máa yé wọn, káwọn náà lè máa mọ̀ pé petition referendum kan ti wà ńlẹ̀ o, tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n ní láti ṣe kíni, láti bu ọwọ́ lù, tó bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo òun la fẹ́ kí Yorùbá kó dá dúró. So àwọn ohun tá a ní láti ṣe nìyẹn. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ ẹ bá wa share ètò yìí, ẹ máa bá wa pín bí ẹ ṣe ń wọlé lọ́lọ́kan òjọ̀kan. Lórí ètò tèmi, ẹrú ohun tí a fi ṣe àkọlé ètò tèmi. Wọ́n ní ewu ń bẹ lóko ló ń gẹ́ fún rẹ̀ náà, èwo ni. Ǹjẹ́ ẹ mọ̀ wípé kò sí bó ṣe lè wù kórí, a ò lè gbọ́n tẹni tó ń ṣọ́yàn. Ìwọ tó jẹ́ wípé o kàn ṣe ti ẹ̀rùn yọ̀hó ni, o ò mọ nǹkan kan, o ò mọ bó ṣe ń lọ. Àwọn kan dẹ̀ ń ṣú ẹ. So a ò lè gbọ́n tó wọn. Ó ti ní àwọn ohun tá a ti ń gbọ́ láti ẹnu bí ijọ́ mẹ́ta sẹ́yìn lórí àwọn
èèyàn wa tí wọ́n wà ní ìlú Èkó nítorí wípé kí ni ẹ̀yin náà mọ̀ wípé tẹ́lẹ̀ bá máa sọ̀rọ̀ títọ̀hún bá máa sọ̀rọ̀ wọ́n á ní Èkó ìlú owó Èkó kinní kan ẹ̀yin èèyàn wa nílé oríṣiríṣi ìròyìn là ń gbọ́ Ọlọ́run má jẹ́ kí ti wá máa gbọ́ ròyìn burúkú ni kọ́lọ́run kó ṣàánú wa Nàìjíríà tẹ̀ ń wò yẹn lè gbọ́ good news lọ́jọ́ kan bad news lẹ máa gbọ́ tí wọn bá bẹ́yàn lórí wọn á lọ pààyàn àbí kọ́ kidnap àbí kọ́ jólé àbí kọ́ ṣe tàn lóríṣiríṣi là ń gbọ́ ìròyìn tó wá tẹ̀ wá lọ́wọ́. Please, how many time can we sign the petition? Okay. Ẹ̀ẹ̀kan péré ni bàbá mi Adéwuyì tó béèrè ìbéèrè yẹn pé please how many times can we sign the petition? Ẹ̀ẹ̀kan lẹ lè sign ẹ̀ àmì ẹ tún lè bá àwọn èèyàn sign ẹ̀ tẹ́ bá ní info wọn lọ́wọ́ bí orúkọ wọn Gmail wọn nọ́mbà wọn ẹ lè bá wọn sign ẹ̀ petition yẹn ó máa ṣe gbogbo wa ní àǹfààní tá bá lè sign ẹ̀ àwa tá àti sign ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti lọ ti ọwọ́ bọ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó fún ìrìn àjò fún ìjàǹgbara tí à ń jà yìí ó ṣe pàtàkì ó ṣe kókó and mo máa ṣe àlàyé ẹ̀ díẹ̀ fún àwa tí kò tí ì yé wa ìfẹ́ wo ìsàlẹ̀ bóyá okay àwọn admin wa ti bá wa pin ẹ̀ sí ìsàlẹ̀ petition yẹn wá pé oríṣi méjì petition yẹn ó pé oríṣi méjì fake wà original wà ẹ mọ̀ pé wọ́n ní èèyàn lè gbọ́n tó ẹni tó ń sọ gbogbo àwọn tí àwọn ọ̀jẹ̀lú àwọn náà rí wípé gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí àwọn ìgbésẹ̀ tó lè ràn wá lọ́wọ́ ni àwọn ìgbésẹ̀ tó lámìlaka ni tó gbogbo báwa ṣe ń rìn òun làwọn náà ṣe ń rìn ìdí nìyẹn tó fi jẹ́ wípé a máa ń gbìyànjú láti máa ṣe ní àlàyé fún wa wípé petition yẹn tí tẹ́ bá fẹ́ rí original òun la ṣe máa ṣàlàyé wípé fake wà original wà nítorí pé àwọn náà ti gbé ayédèrú petition wọ́n ti gbé jáde and èyí táwọn gbé jáde yẹn kò ń ṣe fún referendum tí àwa ń sọ̀rọ̀ lé lórí èyí táwọn gbé jáde yẹn ó sọ̀rọ̀ lórí pé lórí one Nigeria so wọ́n sọ̀rọ̀ lórí restructuring so ìdí nìyẹn ta ṣe ní láti ṣe ní àlàyé fún wa tí ẹ bá fẹ́ mọ original yàtọ̀ sí the fake one tẹ́ bá fẹ́ mọ original yàtọ̀ sí ayédèrú ẹ rí kíní líǹkì yẹn http òun ni ti ayédèrú yẹn àmọ́ tẹ́ bá rí ti original yẹn ẹ rí wípé ok ẹnìkan tí ń bá wa send ẹ̀ síbẹ̀ ẹ ṣeun bàbá mi yẹn ẹ rí wípé sì wà ní ẹ̀yìn ẹ̀ kódà tí gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá a bá jáde síta lórí petition yìí nìkan ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ nítorí pé kí ni wọ́n ní ara ẹyin òun ni ìjà wà tí wà tẹnìkan bá ń jà tó bá bu ẹni yẹn jẹ ó máa mọ bí tára ẹ kù sí òun lọ̀rọ̀ petition tó wà nílẹ̀ yìí so ẹ dákun ẹ dábọ̀ àwa tí a ò bá tí ì sign ní petition yìí bẹ́ẹ̀ ni ó sì ń go on àwa tá à ń béèrè pé is the NINAS petition still going on ó sì ń go on ó sì go on ó sì ń go on so ẹ bá wa sign ẹ tẹ́yìn náà ò bá tí ì sign ẹ ẹ bá wa sign ẹ bẹ́ẹ̀ bá ṣe wá sign ni ẹ lọ máa ṣe kí ni ẹ lọ máa ṣí ẹ kiri fún gbogbo àwọn tó bá wà lórí platform yìí ẹ máa bá wa pín kiri fún wọn nítorí ó máa ran gbogbo wa lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ayédèrú ẹ̀ wà gidi wà ṣẹ́rí tó jẹ́ original yẹn tẹ́ bá ti rí kíní link yẹn ẹ rí https s ni ó parí ẹ̀ s ló máa parí ẹ̀ ẹ ṣeun bàbá wa kan tó bá mi send ẹ̀ sí bíbá https ẹ ṣe so wọ́n ti bá wa send ẹ̀ sí pé àwa tí a ò bá tí ì sign ẹ jẹ́ ká lọ ti ọwọ́ bọ̀ ká sáré ṣe kíni ká sáré bu ọwọ́ lù pé àwa náà faramọ́ kí Yorùbá dá dúró àwa náà faramọ́ wípé ká dìbò pé kí Yorùbá dá dúró àwa tá à ń sọ pé kí ni Yorùbá referendum ọkùnrin kan pè mí jọkọ tí mo ṣètò tó ní àlẹ́ ní bí ẹ sọ referendum mo lẹ́yìn gbẹ lọ́gọ́rùn referendum náà ni bó àlàyé táwa kọ́ lè ṣe lé lórí òun ni wípé àwa tí a fẹ́ bu ọwọ́ lù wípé ṣó o fẹ́ kí Yorùbá dá dúró ìyẹn ni wọ́n ń pè ní referendum ṣé ìwọ náà faramọ́ pé kí Yorùbá dìbò pé kí Yorùbá dá dúró ìwọ náà sì buwọ́ lù pé tó èmi náà faramọ́ pé ká dìbò pé kí Yorùbá dá dúró so Yorùbá ẹlẹ́rìí pé mo ti sọ Yorùbá ẹ̀ fún wa so àwa tá a bá fẹ́ kí a dìbò
lórí wípé kí Yorùbá dá dúró. Ẹ jẹ́ káwa náà lọ ti ọwọ́ bọ̀ pé tó èmi ọmọ lágbájá èmi náà fi ọwọ́ sí wípé ká dìbò pé kí Yorùbá dá dúró, pé kí Yorùbá pín, pé kí Yorùbá kúrò lábẹ́ Nàìjíríà, pé kí Yorùbá kúrò lábẹ́ Nàìjíríà. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀ bàbá mi. Pé èmi náà faramọ́ kí Yorùbá ṣe kí ni, kí Yorùbá dá dúró. Báwo ni Yorùbá ṣe wá fẹ́ dá dúró? Ẹnu nìkan kọ́ o, ẹnu ò ṣe. Ìdí tí àwọn bàbá wa ṣe gbé àwọn ìgbésẹ̀ yìí rèé láti pé kí wọ́n lè gba Yorùbá lóko ẹrú, láti pé káwọn ọmọ Yorùbá ká lè dá dúró ní tòótọ́. Òun ni wọ́n ṣe gbé pẹtíṣọ̀nù yìí jáde láti wí pé kí gbogbo wa ká lè bu ọwọ́ lò. Wọ́n dẹ̀ ní ó níye tó yẹ kó jẹ́ kó tó di pé wọ́n á lọ gbé fún àwọn tó máa gbé yẹ̀wò, àwọn tí wọ́n máa gbé yẹ̀wò láti lè gbé pé àwọn èèyàn wa náà bíi 80% wọ́n ti sáìn ní kinní yìí o, pé káwọn Yorùbá dá dúró. Ìgbà náà ìṣẹ̀ máa wá sọ pé ókè o, ẹ jẹ́ ká ṣe ìdìbò kí bóyá kí Yorùbá dá dúró àbí kí Yorùbá má dá dúró. So ìdí tá ṣe nílò rẹ̀ nìyẹn, ẹ bá wa sáìn ní ẹ̀. Kò dẹ̀ kí n ṣe, mo tún fẹ́ ṣe àlàyé lórí ọ̀rọ̀ pẹtíṣọ̀nù yìí. Pẹtíṣọ̀nù yìí ò ń ṣe fún Yorùbá nìkan. Ìwọ tó bá lọ́rẹ̀ẹ́ tọ́rẹ̀ẹ́ jẹ́, tó ọ̀rẹ́ wà lára àwọn Middle Belt, tó lọ́rẹ̀ẹ́ tọ́rẹ̀ẹ́ wà lára àwọn Biafra, tó lọ́rẹ̀ẹ́ tọ́rẹ̀ẹ́ wà lára àwọn South, ìwọ náà sẹ́ǹdì ẹ̀ sí wọn, kó ṣe ní àlàyé, ṣe lálàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́ kí wọ́n lè mọ̀ wípé pẹtíṣọ̀nù yìí ò ń ṣe fún ọmọ Yorùbá o. Tá a bá ní ká wò dáadáa látìgbà tí wọ́n ti gbé pẹtíṣọ̀nù yìí sílẹ̀, tó bá jẹ́ pé bí gbogbo wa ṣe ń fẹnu sọ wípé kí Yorùbá dá dúró, pé Biafra fẹ́ dá dúró, àwọn Middle Belt náà fẹ́ dá dúró, tá a bá ní ká wò ó yẹ kí pẹtíṣọ̀nù yìí kó ti débi tó ń lọ. Níbo la ti lọ ṣe gbogbo nǹkan wọ̀nyí? Ó yẹ kí pẹtíṣọ̀nù yìí kó ti dé gbogbo ibi tó yẹ kó dé, ká ti lọ submit tẹ̀ wípé tó gbogbo South o, pẹtíṣọ̀nù yìí rèé o, àti sign ní ẹ o, wọ́n á ti wá gbé yẹ̀wò. But ó dàbí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ò understand, bí àwọn ẹlòmíì believe pé bóyá Yorùbá nìkan ló ní. So ìwọ tó bá lọ́rọ̀ bíi ìwọ tó bá ní ọ̀rẹ́ Yorùbá, tó ní ọ̀rẹ́ Middle Belt, tó ìkọ̀ọ̀kan náà ní kinní yìí, ìkọ̀ọ̀kan náà nítorí ìwọ fẹ́ gba ilẹ̀ tí ẹ̀yin fẹ́ kúrò ní abẹ́ Nàìjíríà, àwa náà fẹ́ kúrò níbẹ̀. So gbogbo wa la gbọ́dọ̀ ṣe kíni. Ẹ rí wípé nígbà tí wọ́n máa ṣe ètò petition yẹn, kò kí ń ṣe àwọn Yorùbá nìkan, àwọn Middle Belt wà ń bẹ, àwọn South wà ń bẹ, kò kí ń ṣe Yorùbá nìkan lójókòó pé ẹ jẹ́ ká gbé petition yìí jáde. So nǹkan tí mo fẹ́ kó máa yé gbogbo wa nìyẹn, pé petition yìí ò sí fún àwa Yorùbá nìkan, ó wà fún gbogbo àwa tí a fẹ́ dá dúró ní orílẹ̀-èdè location 9, òun ni petition yẹn wà fún. Lagos is too cold for the agitation. So òun ni ìyẹn ní tìyẹn. So ẹ jọ̀ọ́ àwa tí àbá tí sign ẹ̀ tá a wà lórí ètò yìí, ẹ jẹ́ ká tètè lọ ṣe kíni, ẹ jẹ́ ká tètè lọ bu ọwọ́ lù ú. Elédùmarè á gbà fún gbogbo wa o, a ò ní ṣe lásán láṣẹ Elédùmarè. Tó ibi à ń lọ ládé yìí, a ò ní mẹ́nu kúrò. Where is the petition? Okay. Bàbá mi tó ń béèrè wípé where is the petition? Okay, obìnrin ni wọ́n, ìyá mi Erelú. Petition yẹn ẹ wo ìsàlẹ̀ níbi tí wọ́n pin ní nọ́mbà wa sí nísàlẹ̀, ìyá mi Erelú mà. Ẹ wo ìsàlẹ̀ níbi tí wọ́n pin ní nọ́mbà wa sí, ẹ wá tẹ sí mọ̀, ẹ ti rí petition yẹn, ẹ ti rí níbẹ̀. Tẹ́ bá ti tẹ sí mọ̀ yẹn, ẹ rí petition yẹn níbẹ̀. So ibi tẹ́ ti rí https yẹn, ibẹ̀ lẹ máa wọlé sí mà. Àti gbogbo àwa tí a tún fẹ́ sign ẹ̀, ibi tẹ́ ti rí https, ibẹ̀ la máa wọlé sí láti lọ ti ọwọ́ bọ petition yìí. Tẹ́ bá ti wá sign ẹ̀, ó máa need láti lọ sí orí mi mọ̀ bóyá Gmail lẹ ń lò, bóyá Yahoo Mail lẹ ń lò, bóyá email lẹ ń lò. So anyone tẹ́ bá ń lò, ẹ ní láti lọ síbẹ̀ láti lọ confirm ẹ̀, because tẹ́ bá ti lọ confirm ẹ̀, ó ṣeé ṣe kẹ́ má ì tí sign ẹ̀. So tẹ́ bá ti wá lọ confirm ẹ̀, ìgbà ilẹ̀ ti máa rí wípé ẹ̀yin náà ti sign the petition. Ẹ wá tún bá wa pín sí gbogbo ibi tó yẹ kẹ́ ẹ bá wa pín sí. Ìyá mi, mo lérò wípé ẹ ti rí. Ẹ wá pín sí gbogbo ibi tó yẹ kí ẹ bá wa pín sí. So ẹ bá wa lọ sign ẹ̀. Ìyá wa Bímbọ́lá Erelú, ẹ bá wa lọ sign ẹ̀. How can we get the petition? Bàbá mi Ṣẹ́gun Sunday,
ọ̀run náà ni mo ṣe sọ tán nísìnyí. Ẹ jọ̀ọ́ ṣé ẹnìkan lè assist mi níbẹ̀ yẹn, kẹ́kọ̀ọ́ máa bá mi send petition yẹn as comment síbẹ̀ fáwọn èèyàn so that wọ́n á lè máa rí bá a ṣe ń sọ̀rọ̀. Ọdún náà wọ́n ti bá wa pin ẹ̀ sí ìsàlẹ̀ níbi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi wà nísàlẹ̀. So tẹ́ bá ti tẹ sí mọ̀ ẹ rí link yẹn níbẹ̀. Please, how can we get this to the grassroots? Gbogbo ẹ̀ náà ni à ń ṣiṣẹ́ lé lórí. Many Yoruba sons and daughters want to sign but did not have info regarding the petition. Ẹ ṣeun bàbá mi Adébísí. A ti ń ṣe àwọn iṣẹ́ kan láti ran àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ láti pé kí wọ́n máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kiri láti máa lọ ran àwọn èèyàn lọ́wọ́ nípa sísáìnì petition yìí. Torí ẹlòmíì gbogbo bá a ṣe ṣàlàyé gan wípé ibi tẹ́ ẹ máa tẹ̀ rèé ọ̀hún lẹ máa tẹ̀ ìmí ò lè gẹ̀ẹ́tẹ̀ ṣe understand, ẹlòmíì ò understand. So àwọn ohun tá a ní láti ṣe iṣẹ́ lé lórí nìyẹn. So àwa ODTVR a ti ń wò ó pé a ní láti ṣiṣẹ́ lé lórí láti rán àwọn èèyàn jáde síta láti lọ máa sign àwọn petition yìí, láti máa gbé fóònù jáde lọ máa béèrè info àwọn èèyàn, information àwọn èèyàn láti máa fi sign petition yìí. And láfikún ohun tí mo tún fẹ́ sọ, ọ̀pọ̀lọpọ̀ ló tún ń pè lórí petition yìí pé ẹ̀rù ń ba àwọn táwọn bá ti fi orúkọ wọn sílẹ̀ ṣáwọn ìjọba Nàìjíríà ò ní máa wá wọn kiri nǹkan kan. Ẹ̀yin èèyàn mi nílé, mo ń fi àkókò yìí sọ fún wa wípé petition yìí kò kan ìjọba Nàìjíríà, kódà kò lè dé sọ́wọ́ wọn. So wípé bóyá wọ́n máa mú orúkọ wa níbẹ̀ yẹn, pé wọ́n á lọ máa mú orúkọ wa, wọ́n á máa wá wa kiri, there is nothing like that. Kò sí nǹkan tó jọ, kò dé sọ́wọ́ wọn, kò dé sọ́wọ́ wọn. So ẹ má jẹ́ ká bẹ̀rù àbí kí yẹn máa já wa láyà, ẹ má jẹ́ kí yẹn máa já wa láyà lórí petition. Ẹ ṣeun bàbá mi Làwà, ẹ máa bá mi send ẹ̀ síbẹ̀ so that àwọn tí wọ́n bá tún ṣe ń darapọ̀ mọ́ wa wọ́n á máa rí kíní petition yẹn. Àwọn tí wọ́n ti sign ẹ̀ àwọn náà lè tún lọ ṣe kíni, àwọn náà lè tún lọ sign ẹ̀. Ẹ ṣeun, ẹ máa bá wa sọ síbẹ̀ bẹ́ẹ̀ yẹn. So gbogbo àwa tá a bá tí sign ẹ̀, ẹ jẹ́ ká lọ ti ọwọ́ bọ̀, káwa náà ká lọ ṣe kíni, ká lọ sign ẹ̀. What is it for, please? Okay, ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, mo sọ mo lá máa pẹ́ díẹ̀ lórí ọ̀rọ̀ petition lénìí torí wípé a rí wípé petition yẹn ó ti ń lọlẹ̀, a gbọ́ nǹkan kan nípa ẹ̀ mọ́, and àwọn tí wọ́n sign ẹ̀ kò kúrò ní bó ṣe wà. So ìdí nìyẹn lẹ́nujọ́ mẹ́ta yìí a máa jáde síta torí tá bá kàn sọ̀rọ̀ pé Yorùbá fẹ́ dá dúró, Yorùbá fẹ́ dá dúró, a ò sọ̀rọ̀ lórí petition yìí, à ń tanra wa jẹ ní. Ààrẹ yín nìjà wà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. So gbogbo àwa tí a ṣe ń darapọ̀ mọ́ wa tí à ń béèrè wípé kí ni petition yìí wà fún. Petition yìí kọ́ ló máa ní kí Yorùbá dá dúró o, mo fẹ́ kẹ́ gbọ́ àlàyé mi dáadáa. Àmọ́ petition yìí ló máa sọ wípé ká dìbò ní ilẹ̀ yẹn pé kí Yorùbá dá dúró, pé ká dìbò pé kí Middle Belt dá dúró, pé ká dìbò pé káwọn Ìgbò dá dúró, pé ká dìbò pé ká kúrò ní abẹ́ àwọn ìjọba mùjẹ̀mùjẹ̀. So petition yìí ló máa fún wa ní àyè, ló máa fún wa ní àǹfààní láti rí pé kí àwọn ìjọba àgbáyé kí wọ́n gbé ọ̀rọ̀ wa yẹ̀wò láti rí wípé 80% ti àwọn ìlú yìí ni wọ́n ti ṣe kíni, ni wọ́n ti ṣetán láti dá dúró. Wọ́n á wá sọ wípé ó máa dàbí ìgbà tí tó bá ti di wípé a ti sign ní petition yẹn tán, tó bá ti di wípé a ti sign ní petition yẹn tán, wọ́n á wá gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò. Tó bá ti lọ submit ẹ̀ fáwọn ìjọba àgbáyé tí wọ́n bá ti rí wípé okay o, àwọn tí wọ́n wà ní orílẹ̀-èdè location 9 yìí pé 80% tí wọ́n ti fi ọwọ́ sí pé àwọn fẹ́ dá dúró. Ìgbà yẹn ni wọ́n ẹ̀ṣẹ̀ máa wá sọ wípé okay, á wá dàbí ìgbà tí a fẹ́ dìbò, á wá dàbí ìgbà tí a fẹ́ dìbò pé okay o, torí tá bá sọ̀rọ̀ pé referendum, pé a fẹ́ sọ̀rọ̀ pé kí Yorùbá dá dúró, pé ká dìbò, àgọ́ ṣe nǹkan tá a máa ṣe lórí internet, ojúkojú ní physical ni. Àwa tá a bá lè wá látòkè òkun gan tá a fẹ́ lọ sílé, a ní láti lọ sílé káwa náà lọ dìbò pé a fẹ́ kí Yorùbá dá dúró ní tòótọ́, pé a fẹ́ kí Yorùbá dá dúró. So àwa tí a bá fẹ́ sign ẹ̀ a kì í ṣe orí line láti máa ṣe yẹn, but eléyìí ó ń jẹ́ ká béèrè, à ń béèrè fún pé àwa Yorùbá a fẹ́ dìbò pé kí Yorùbá dá dúró. Òun ni petition yẹn, because gbogbo wa ṣe rí pé
petition fún referendum àwọn ẹlòmíì believe wípé petition yìí òun la fẹ́ fi gba òmìnira la fi máa dá dúró kò rí bẹ́ẹ̀ o but petition yìí ló máa jẹ́ kí wọ́n fún wa ní àyè láti wípé ká dìbò pé ká dá dúró òun ló máa ní kó fún wa ní àyè pé ká dìbò pé ká dá dúró so ìdí tá a ṣe máa ń pariwo wípé ká sign petition yìí nìyẹn. Why to print the copies and send through WhatsApp? Bàbá mi, a lè print copy ẹ̀ jáde. A lè print copy ẹ̀ jáde orí internet. Ẹ mọ̀ pé òyìnbó ti ṣayé dẹ̀rọ̀ orí internet láti lè ṣe. But a bá sọ pé a fẹ́ print ẹ̀ jáde, a lè ṣe lọ́nà yìí. Bírú àwa tí a bá wà nílé tá fẹ́ jáde síta, is a thing you can print out. O lè lọ print ẹ̀ out bóyá o wá lọ bá àwọn èèyàn nínú ọjà àbí anywhere ní shop ẹ lè wá fún wọn ní kinní yẹn kí wọ́n kọ details wọn sí but kẹ́ ẹ mọ̀ wípé tẹ́ bá gbà gbogbo àwọn kinní yẹn tẹ́ bá gbà padà lọ́wọ́ wọn tẹ́ bá wá délé ẹ wá jókòó ẹ wá máa fi ẹ̀rọ pẹ̀sẹ̀ láti máa sign ẹ̀ lórí internet ṣe understand kò ṣe paper la máa submit kò kí n ṣe paper yẹn òun la máa submit bó ṣe wà lórí internet yẹn la fi máa send ẹ̀ sí wọn mo rántí nígbà tí wọ́n gbé àwọn tí wọ́n gbé Nàìjíríà lọ sí ICC orí nẹ́ẹ̀tì náà ni wọ́n ti ṣe gbogbo ẹ̀ láti ibẹ̀ náà ni wọ́n ti send ẹ̀ sí wọn nígbà tó rí sí ibẹ̀ gan ibẹ̀ náà ni wọ́n ti send bó ṣe pé bóyá send paper wá so gbogbo ohun tí wọ́n ṣe ń sìn ayé kọ̀ǹpútà la wà o ayé kọ̀ǹpútà la wà but a lè ṣe bẹ́ẹ̀ ṣe ní kí wọ́n print ẹ̀ a lè print ẹ̀ out fáwọn tí wọn ò ní fóònù àbáwọn tí wọn ò láǹfààní láti ra dátà a lè print ẹ̀ out fún wọn ká lọ fún wọn pé ó yá ẹ gbà ká máa pín kiri fún wọn tó bá dẹ̀ ti ń fìlẹ̀ ẹ̀tàn ká máa gbà padà lọ́wọ́ wọn but ká máa gbà padà lọ́wọ́ wọn but tá a bá tún padà délé a máa ẹ̀ṣẹ̀ wá máa ṣe lórí fóònù ni a ẹ̀ṣẹ̀ máa ṣe lórí íńtánẹ́ẹ̀tì ni so tá a bá fẹ́ print ẹ̀ out ọ̀nà tí a lè gbà láti fi ṣe nìyẹn. Lady Best, email is not important. Try to explain to them. Yeah, ìyá mi Adélàní. Ìyá mi Adélàní. Mo rí message tí ẹ send pé Gmail wà important. Pé Gmail wà important kí wọ́n pé phone number ni ó ṣe kókó. Bóyá wọ́n ti wá change ẹ̀ sí torí ìgbà táwa sign ni I need láti lọ confirm lórí Gmail wa but mo máa go through ẹ̀ nísìn láti wò ó ìgbà táwa sign ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ dé I need láti lọ confirm ẹ̀ lórí Gmail mu wa. Yes, confirm I complete my own now. Okay, so I need láti sign ẹ̀ lórí Gmail wa. Ṣé bóun lélẹ̀? After submit, go to inbox and Gmail. Confirm email address. Anyway, nǹkan tèmi kàn máa sọ lórí ẹ̀ because ohun mo tún ti rí ibẹ̀ ni mo wà yìí. Ṣé ti rí? Nǹkan tẹ́yìn ò bá ṣe rí ló máa ní bákan. Torí gbà táwa sign títí wa, mi wá lè sọ bóyá ti wá change ẹ̀ sìn. You can use your phone number to sign it. Okay. Because méjèèjì là wá lò, a lo Gmail, a dẹ̀ lo number but number tẹ máa lò ó máa jẹ́ country tẹ wà bírú bí mo ṣe wà ní cleansing bí mo ṣe rí +234 níbẹ̀ mo máa change ẹ̀ so country tẹ bá wà òun lẹ máa ṣe kíni òun ni number tí ẹ máa fi sí i so àwọn èèyàn ní kò need láti confirm Gmail pé tẹ bá ti sign ẹ̀ tẹ bá ti kọ number yín sí pé ẹ ti wọlé nìyẹn good and fine ìyẹn tiẹ̀ in fact ìyẹn easy. For example, simbiru ẹni tẹ́ bá mọ̀ tó bá jẹ́ 18 years àbí 20 years tẹ́ rò pé òun náà lè sign ní kinní yìí o tí kò yé tẹ́ bá ti ní gbogbo yín fún ìyẹn tí ẹ easy ẹ lè tètè bá ṣe kíni ẹ lè tètè sign ẹ. Please, why we no do it like yes or no? Bàbá mi tẹ́ sọ yín ò yé mi o why we no do it like yes or no bí ti báwo.
yes na wọ́n máa béèrè ìbéèrè yẹn náà lọ́wọ́ yín wípé ṣé ẹ faramọ́ kí Yorùbá dá dúró wọ́n máa béèrè ẹ̀ lọ́wọ́ yín so ẹ bá fẹ́ yes ẹ ní yes ẹ bá dẹ̀ fẹ́ no ẹ ní no bọ́ mọ̀ pé yes ni gbogbo wa máa sọ àfẹ́ no so wọ́n béèrè ìbéèrè yẹn náà níbẹ̀ so ẹ respond síbẹ̀ so gbogbo àwa tí àbá tí sign ẹ jẹ́ ká tètè lọ bu ọwọ́ lù ó ṣe pàtàkì ó ṣe kókó ká lọ sign ẹ kọ orúkọ yín Sunday mú yín nọ́mbà yín ìwọ tó bá ní Gmail fi sí ìwọ tó bá ní lo nọ́mbà ìlú tó wà kó submit kó share kiri Elédùmarè àgbà fún gbogbo wa a ò ní ṣe lásán me too from Italy bàbá mi Adélékè ẹrasa so Ọlọ́run àgbà fún gbogbo wa ẹ jẹ́ ká jọ ṣe. Please, how do I get my phone or login, please? Okay. Bàbá mi Akínyẹmí Sunday. Ẹ wo ìsàlẹ̀. Níbi tí nọ́mbà mi wà, ẹ tẹ sí mọ̀ níbẹ̀. Ẹ rí link yẹn níbẹ̀ httpc. So ibẹ̀ lẹ ti máa wọlé. Orí Facebook tèmi náà wà nísìn yìí ni mo fi lọ try láti lọ ṣe àwọn nǹkan tí mo lọ ṣe nísìn tí mo fi rí ọ̀rọ̀ tí ìyá wa yẹn sọ wípé a nílò Gmail pé tẹ bá ti fi nọ́mbà sí ó wà okay good and fine ìwọ tó bá ní Gmail fi Gmail lẹ́sí ìwọ tó bá dẹ̀ ní nọ́mbà fi nọ́mbà sí ẹ ṣáà ti bá wa sign ẹ̀ ìyẹn gangan ló ṣe pàtàkì ló ṣe kókó. Please, how will I get the link? Ẹ ti rí ìdí tí mo ṣe ń sọ nìyẹn wípé ọ̀pọ̀lọpọ̀ lájọ ń jìjàgbara yìí tí wọn ò tí ì mọ nǹkan kan nípa NINAS yìí ìdí tí gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ dẹ̀ ṣe ní láti máa sọ̀rọ̀ lórí petition yìí ní gbogbo ìgbà nìyẹn ọdún èmi máa ń ṣe é dáadáa bọ̀ sílẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí tó fẹ́ dàbí pé mi ò ní ààyè tó jẹ́ bí wákàtí kan ni mo fi ń sáré ṣe ètò nísìn ni but mo wá rí wípé ọ̀rọ̀ NINAS yẹn ó ti ń lọlẹ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí a nílò ẹ̀ gidi gan ni so ẹ̀yin bàbá wa àti ìyá wa tẹ̀ ṣe ń wọlé tẹ̀ ń béèrè wípé báwo lẹ ṣe máa get link àti wípé báwo lẹ ṣe máa sign ẹ̀ líǹkì yẹn tí wọ́n ti bá wa pin ní líǹkì yẹn sísàlẹ̀ so ẹ wo ìsàlẹ̀ níbi tí nọ́mbà mi wà níbi Odùduwà TV radio yẹn nísàlẹ̀ ẹ tẹ sí mọ̀ yẹn ẹ rí líǹkì yẹn níbẹ̀ so ẹ tẹ ibẹ̀ wọlé kẹ́ ẹ bá wa lọ sign ní petition yẹn níbẹ̀ ẹ forúkọ yín sí Sunday mú yín Gmail yín nọ́mbà yín wọ́n ní tẹ́ bá ní Gmail náà ẹ lè lo nọ́mbà kẹ́ sign ẹ̀ so Elédùmarè àgbà fún wa tẹ́ bá wá ń sign yẹn ẹ má gbàgbé láti bá wa share ẹ má gbàgbé láti bá wa pín ẹ má rò wípé àwa Yorùbá nìkan ni ìwọ tó o bá lọ́rẹ̀ẹ́ tó jẹ́ wípé ọmọ location 9 náà ni wọ́n tó jẹ́ wípé middle belt làwọn náà ti wá tó jẹ́ wípé east làwọn náà ti wá tó jẹ́ south so ẹ share pẹ̀lú wọn káwọn náà kí wọ́n ṣe kíni kí wọ́n bu ọwọ́ lù ú fáǹfààní gbogbo wa ní petition yìí ò kí ń ṣe fún Yorùbá nìkan fún gbogbo àwa tá a fẹ́ kúrò ní abẹ́ location 9 òun ni petition yìí wà fún so ẹ máa ṣe ní àlàyé fún wọn àwọn tí wọn bá tí ì mọ̀ àìmọye àwọn ọmọbìnrin tó wà níbí báyìí tí mo tiẹ̀ máa ń bá sọ̀rọ̀ tí mo ti sign the petition yẹn sí wọ́n wá ń béèrè lọ́wọ́ mi pé but àwọn ò tí ì mọ àwọn tó ń jà fáwọn láti pé káwọn kúrò ní under Nàìjíríà àwọn ò tẹ̀ tí ì mọ ibi tí àwọn fẹ́ darapọ̀ mọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn bó ní tó bá ti tójú ṣúṣu fòrò àlà ṣebí ìwọ náà fẹ́ kí Nàìjíríà pín do you like Nigeria the way Nigeria is say no abeg o make we break everywhere but we Benin we no know the one wey we dey we no know who we wan follow I say no worry you just shall sign the petition so far you wan make Nigeria break sign am so àwa náà ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa sọ fún wọn bẹ́ẹ̀ pé bó tiẹ̀ jẹ́ pé àwọn yẹn láwọn ò tí mọ àwọn tó ń dúró fáwọn àwọn ò mọ ibi táwọn fẹ́ sún sí àwọn ò mọ ibi táwọn fẹ́ lọ sí but ẹ ṣàṣe kí ni since you want Nigeria to break you are free to sign the petition ṣé you understand ó wá ní okay no problem so ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ káwọn èèyàn wa kí wọ́n máa ká máa sọ fún wọn kí wọ́n máa sign petition yìí ó ṣe pàtàkì ó ṣe kókó ká dẹ̀ máa jẹ́ kó máa mọ̀ wípé Yorùbá nìkan kan ló wà in charge petition yìí o gbogbo àwọn south ni wọ́n wà involve so ẹ jẹ́ kí gbogbo wa ká máa sign ẹ̀ gbogbo àwa tí àti sign ẹ̀ ẹ jẹ́ ká máa sign ẹ̀ mo máa rí wípé gbogbo ìgbà tá a bá ń sọ̀rọ̀ lórí petition yìí a máa rí a lot of people tí wọ́n máa níyà àwọn ò tí ì gbọ́ pa ẹ̀ àwọn ò tí ì rí link yẹn báwo làwọn ṣe máa sign ẹ̀ àwọn ìdí tá a ṣe ní láti máa sọ̀rọ̀ lórí petition yìí gangan rèé nítorí wípé kí ni bẹ́ẹ̀mi ṣe ń ṣe program sìn ẹ mọ̀ pààrọ̀ láwà ọ̀pọ̀lọpọ̀ ti lọ síbi iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ lé lọ́wọ́ so wọn ò ní àǹfààní láti wò ó
wọn ò ní àǹfààní láti wò ó. So tẹ́mi bá ṣe tán tẹ́lómi bá tún bọ́ síbẹ̀, ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká gbìyànjú láti lè máa sọ̀rọ̀ lórí petition yìí. Ẹ jẹ́ ká, in fact, tá a bá ní a fẹ́ máa ṣètò lórí petition yìí nìkan, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbìyànjú, gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ká gbìyànjú láti máa sọ pé kí àwọn ọmọ káàárọ̀ òjíire àti gbogbo àwọn tí a bá mọ̀ kí gbogbo wọn kí wọ́n máa ṣe kíni, kí wọ́n máa sign ní petition yìí. Elédùmarè á gbà fún wa o, lágbára lọ́wọ́ Ọlọ́run, a ò ní ṣìṣe o, àṣeyè la máa ṣe. Some Benin people have started agitation too now. Okay, ẹ ṣeun bàbá mi, wọ́n ti start but wọn ò lólórí. Tẹ́ bá mọ àwọn tó wà ní kinní, mo láwọn ọmọbìnrin yẹn lọ́wọ́ gan níbi tí wọ́n pọ̀ o. Ẹ jẹ́ kí n mọ àwọn tí because àwọn ọmọ yẹn náà ní àwọn fẹ́ mọ àwọn tàwọn but àwọn ò tí ì rí anything like that. So ìkan wá sọ fún mi wípé àwọn ti ẹ̀rẹ́ ọmọ kan tó ń sọ̀rọ̀ pé Benin ni gẹ́ yẹn kó sọ̀rọ̀ lórí social media pé ó ní Biafra làwọn kinní kan. Ó ní but ìtàn ìyẹn ní àwọn ọmọ ìtàn àwọn bàbá àwọn sọ fáwọn gbà yẹn wípé Yorùbá làwọn. Ó ní bọ̀ táwọn bá sọ̀rọ̀ yẹn láàrin àwọn ọ̀rẹ́ òun, wọ́n á ní rárá àwọn ò kí ń ṣe Yorùbá, pé sọ àwọn ò tí ì rí lè mọ ibi táwọn fẹ́ dúró sí. Ló wá ní abeg o, this one wey una come dey do now, if una come break this Nigeria, where we wan come go now? Money, don't worry, when the times comes, don't worry. She understand. So àwa tí a bá ti mọ àwọn ti Benin tó ń sọ̀rọ̀ táwọn náà láwọn náà fẹ́ pín, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀. Ẹ má jẹ́ kétí mi dì sí torí mo ní wọn lọ́wọ́ tí wọ́n ti ẹ̀wà ẹ̀gà tí wọ́n wà disturb láti wí pé àwọn náà fẹ́. Èmi náà sọ fún mo ní you sef, you can stand up. Wọ́n ní mi abeg o, we I no fit do that one o. She understand. Gbogbo wa kọ́ la ní courage, gbogbo wa kọ́ ni a ní àyà. But ọ̀pọ̀lọpọ̀ náà ló wù pé kí wọ́n kúrò London Nàìjíríà, but wọn ò mọbi tí wọ́n máa forí sí. Ká dúpẹ́ lọ́wọ́ àwa Yorùbá bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn sì sọ wípé àti ìwà organize díẹ̀díẹ̀ náà ní bákan ní nǹkan ṣe ń bẹ̀rẹ̀. So òun la ṣe ní àwa náà need láti ṣe kíni láti organize ara wa níbi tí adé dúró yìí torí ọ̀rọ̀ Yorùbá nation kò kéré mọ́. Ẹ má jẹ́ kí n tún yà lọ sí ibòmíì. Tell them they should search for IBOTA TV. Okay, ẹ jẹ́ n kọ sílẹ̀. Admin mi ṣọ́kọ wa ló wà ńbẹ̀ àbí admin tó mọ̀ye? IBOTV. Okay. All right, ẹ ṣeun gan fún information tẹ́ fún mi yìí. So okay, IBOTA TV. Ìbótà nìyẹn, Ìbótà TV. Okay. All right, màá sọ fún wọn pé kí wọ́n try láti lọ wò. Where are they signing the petition? Please let us know. Bàbá mi Gabriel Ajayi, ẹ wo ìsàlẹ̀ wọ́n ti bá wa pin níbi. Admin mi tó bá wà ńbẹ̀ yẹn ẹ jọ̀ọ́. Báwọn èèyàn bá ṣe ń béèrè question yẹn, ẹ dákun ẹ dábọ̀. Ẹ máa bá mi send ẹ̀ sí wọn. Ẹ jẹ́ káwọn èèyàn kí wọ́n máa rí. Ẹ bá mi send ẹ̀ sí wọn kí wọ́n máa rí kíní petition yẹn. Ẹ má bínú pé mò ń sọ̀rọ̀ lórí petition láàárọ̀ yìí. In fact, ó ká mi lára gan ni because mo rí pọ̀rọ̀ petition yìí ọ̀pọ̀lọpọ̀ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ a ò kí ń sọ mọ́rọ̀ mọ́ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tá a dẹ̀ nílùú ẹ̀. So ìdí nìyẹn, ẹ má bínú tí mo bá ń tẹnu mọ́, a nílùú ẹ̀. Ó máa ràn wá lọ́wọ́ gan fún ìjàngbara tá à ń jà yìí. Ó máa ràn wá lọ́wọ́. Ó máa ràn wá lọ́wọ́ gan. Bẹ́ẹ̀ ni bàbá mi Adélékè, they are from Yorùbá, they are among of Oduduwa San. Ẹ parọ́, ó ní táìmù kan tí June 12 tá ṣe kọjá. Ìkan lára àwọn torí ẹ̀mí ò ṣe dá kéèyàn máa parọ́ ọ̀yẹ́ ti rí. Ìkan lára àwọn ọmọ Benin tá à ń sọ yìí nígbà tí wọ́n á ní ó wọ́n ní òun gbọ́ pàwá Yorùbá fẹ́ jáde pẹ̀lú Biafra ní June 12. Ó ní ó dẹ̀ wò òun náà kóun jáde o pé but ta lòun fẹ́ bá raṣọ, ta lòun fẹ́ tẹ̀lé. Mo á ní òkè kó má wọ̀rí, máa fún ẹ láṣọ Yorùbá nation, wọ Yorùbá nation kí wọ́n náà tẹ̀lé wa. Nígbà tá wá ṣe rally tán níjọ́ yẹn, nígbà táwọn èèyàn wá ń sọ̀rọ̀, àǹtí yẹn wá ní àwọn náà fẹ́ sọ̀rọ̀. Àǹtí yẹn láwọn náà fẹ́ sọ̀rọ̀. Hello admin mi. Hello, bàbá mi báwo ni? Yeah. Okay.
ṣe ń gbé yín sí speaker ni ok wọn náà tó gbọ́ Yorùbá. ok mo gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ èmi ló wà mẹ́ẹ̀ tó ń ṣe CTC wa. ok ẹ ṣe wọ́n pọ̀ sọ́dọ̀ wa níbà yìí náà wọ́n pọ̀ sọ́dọ̀ wa wọ́n ṣe pọ̀ sọ́dọ̀ yín táàlì náà náà pọ̀ níbà yìí. ṣé nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn náà ti bẹ̀rẹ̀ agitation náà àwọn náà fọwọ́ sí pé kí Nàìjíríà pín. ṣé rí ìbọ̀tà àti ìbìyẹn wọ́n máa ń join wọn all the time máa ń ṣe ètò mo ti pè sórí program wọn bí ẹ̀ẹ̀mejì. Àwọn ṣèdè ìkọ́ ìlú ọlọ́ educate wọn nípa 1940 amalgamation. Mo ṣàlàyé fún wọn. Sálẹ̀ mo lọ explain everything fún wọn. Inú wọn dẹ̀ dùn jọ yẹn. Òye so nǹkan tó pọ̀ ṣẹlẹ̀ ni pé wọ́n prefer láti merge pẹ̀lú àwọn Igbo dára wa. Òye nǹkan tó dẹ̀ fà á ni pé ṣé gbọ́ǹkan tẹ̀ sọ ń sìn ẹnikẹ́yẹn ó sọ ìtàn fún mi pé dáàdì wọn sọ fún àwọn pé Yorùbá ni wọn. Kì í ṣe gbogbo àwọn bàbá wọn ló ń sọ òun tó ìtàn fún wọn. Most of majority of them ìtàn tó ń sọ fún wọn náà làwọn náà ń tẹ̀lé pé àwa ni ọmọ wọn nǹkan tó máa ń sọ nìyẹn wọ́n máa ń sọ pé àwa Yorùbá lọmọ wọn wọ́n sọ pé àwọn ni olórí àwa òye nǹkan tó fà náà fẹ́ ti join wa wọn ò fẹ́ gbà fún wa òun ló fà náà fẹ́ ti join wa tó yẹ kí wọ́n join wa àmọ̀ pé few of them wọ́n fọwọ́ sí Yorùbá nation ṣe rí àwọn ìṣẹ́kiri ṣe nígbà tó ń fi ìmá ìjọba sí 37 years old náà ìjọba ńlá sí báyìí ó declare ó ní orísun wọn ní Ilé Ifẹ̀ ní àwọn ìṣẹ̀kiri but àwọn obìnrin wọn fẹ́ gbà pé ọ̀dọ̀ wa làwọn ti wá odò tó bá lè gbà orísun wa ọkọ̀ tó ń ṣẹlẹ̀ nìyẹn so majority àwọn pípọ̀ yẹn wọn fẹ́ gbà tí wọ́n ṣe pọ̀ ní tálẹ̀ náà pọ̀ ní sí ìlú ìbáwọ̀ tó wọ́n wá àjọgbé ìyàwó mi náà bì ní so ọdún ṣẹlẹ̀ gbogbo wọn nìyẹn ọdún ṣẹlẹ̀ nìyẹn so bó ṣe jẹ́ láàrin yẹn nìyẹn ẹ kú ètò náà. kò sí problem á sẹ́ǹdì kíní ìbọ́tà tv yẹn sí wọn. ẹ sẹ́ǹdì ìbọ́tà tv wọ́n wà lórí Facebook wọ́n dẹ̀ wà lórí YouTube every night wọ́n máa in fact wọ́n ti ní viewer wọ́n ti náà follower àtọ́ mo dẹ̀ sọ fún pé kọ́n try láti nǹkan náà máa kọ́ ṣe ni pé awareness káwọn èèyàn tẹ wọ́pọ̀ kan gbọ́ kọ́ máa wá sórí ètò ẹ̀ káwọn náà máa spread ẹ̀ káàkiri nínú ìlú wọn lọ́hùn. So mo ṣáà sọ fún pé díẹ̀ náà but most of àwọn tó wà lórí platform sísá ẹ̀ àwọn ọmọ Yíbò ló pọ̀ jù bẹ́ẹ̀ ẹ̀kọ́ kan ni wọ́n máa ń wò máa wà fi kó bẹ́ẹ̀ tó nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So nípa ti nínú àṣẹ náà ẹ jẹ́ káwọn èèyàn jọ kọ́ ṣùgbọ́n máa sáìn yẹn lọ. Wọ́n máa kì í ṣe fún àwa Yorùbá nìkan fún àwọn middle belt àwọn south east gbogbo ẹ̀ òun ló wà fún. Òun ṣe pé bóyá referendum òun ṣe yẹn òun ṣe ló já sí so wọ́n ṣàmà sáìn wọ́n lè fi tẹlifóònù nọ́mbà wọn sáìn tó má dẹ̀ ní email wọ́n sáìn pẹ̀lú email wọ́n máa kàn fún àwọn ẹ̀bẹ̀ òun tẹ̀ sáìn fún àwọn èèyàn tó pọ̀ náà so ẹ ṣeun bọ ẹ kú ètò náà. ẹ ṣeun bàbá mi àmì Ọlọ́run tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu admin wa tó mòye ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu wọn yẹn so ṣé ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn Bìní yìí náà ó wù wọ́n pé kí àwọn náà kí wọ́n kúrò ní under Nàìjíríà kò sẹ́ni tó bá jẹ́ lẹ́rùn ara o kò sẹ́ni tó máa rí bídùn yẹn ṣe ń lọ ló máa níyà òun sì fọwọ́ sí pé kí nǹkan máa lọ níbẹ̀ gẹ́gẹ́ bọ́rọ̀ tí bàbá yìí ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ bàbá ṣe fẹ́mi ní kíní tv wọn èmi àfáwọn tó yẹ kémi fún ní sáìdì bíbáyìí tí mo mọ̀ wípé àwọn náà ó wù wọ́n láti wípé kí káwọn náà dá dúró kọ́ kúrò ní under Nàìjíríà ọ̀nì tí gbogbo abájọ ṣe náà ló fi máa di òun so èmi á sẹ́ǹdì ẹ̀ sí àwọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wá ń sọ lọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó díjàlẹ̀ láàrin wọn mẹ́rin làwọn gan-an àwọn ladies yẹn mẹ́rin ni wọ́n nígbà tí kan wá ń sọ wípé òun gbọ́ ìtàn dáadáa ẹ̀yin tẹ́ bá wo June 12 ta ṣe tí mo kọ síbẹ̀ rally after rally June 12 ta ṣe ní Italy ní Rome so rally after rally níbi tá a ti lọ táwọn èèyàn ti ń jẹun táwọn èèyàn ti ń sọ̀rọ̀ bóbìnrin yẹn ṣe dìde bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nìyẹn ó lóun sọ̀pọ̀tì Nnamdi Kanu àti olóyè Ìgbòho ó ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn ò tí ì lẹ́ni tó dìde lọ́dọ̀ ti tàwọn tó sọ̀rọ̀ yẹn ó touch heart mi pé bó tilẹ̀ jẹ́ pé àwọn ò tí ì lẹ́ni tó dìde ní sáìdì ọ̀dọ̀ tàwọn òun sọ̀pọ̀tì wọn so òun wá sọ wípé òun mọ ìtàn dáadáa pé wọ́n sọ ìtàn fóun ó lẹ́ni tí ò bá mọ̀ tàn ló máa pẹ̀lú ọ̀bọ jáwúrà ó ní lótìtọ́ kò kí ń ṣe gbogbo wọn làwọn bìlíìfù wípé Yorùbá làwọn ó ní Yorùbá làwọn tóun dẹ̀ mọ̀ tí bàbá àwọn sọ fáwọn ó ròyìn gbogbo mi lè rántí gbogbo ẹ̀ mọ́ many things ti kún rí ó
ó ròyìn gbogbo ńgbà táwọn wà ní school gbogbo bó ṣàṣàlàyé everything. Ó ní tó bá ti dalalẹ́ báyìí ó ní wọ́n máa kó àwọn jọ ni tí dádì àwọn máa sọ̀tọ̀ fáwọn. Ó dàbí ìgbà táwa náà máa ń ṣe kinní nígbà yẹn, gbogbo yẹn ni ò sí ń sìn mọ́, gbogbo yẹn ni ò sí ń sìn mọ́. Ó ti dádì àwọn máa sọ ìtàn fáwọn tó máa kó àwọn jọ tó máa sọ ìtàn ibi táwọn ti ṣẹ̀wá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó ní gbogbo àwọn yẹn ò sí mọ́. Ó máa yẹn sọ̀rọ̀, ó sọ̀rọ̀ gan níjọ́ yẹn tí kejì ní láíláí I no agree with you, I disagree with you. Now which kind talk be that one? Ẹ ti mọ̀ràn wọn mo ní òkè ẹ má jẹ́ kí eléyìí kọ̀ sí kọ́rẹ̀, ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ please, let's forget about it. Ọ̀rọ̀ yẹn la fa tá a bọ́lẹ̀ nínú mọ́tò gbàtà tún bọ́lẹ̀ nínú mọ́tò ní abeg o, you know say me I wan do life o, me una stop all this kind fight wey una dey kọ́rẹ̀. Ṣé understand? Àwọn náà sì máa ń bára wọn jà láàrin ara àwọn tó bá mọ̀tọ̀ ló máa ní báyìí ló ṣe rí, àwọn tí ò bá mọ̀ wọ́n á ní láíláí. Ó tún ṣẹlẹ̀ náà nígbà tá ló ń pín flyer kiri ká tó ṣe June 12 tá ló ń pín flyer kiri. Mo post fídíò yẹn sórí Odùduwà TV radio náà nígbà yẹn tá lọ sí supermarket táwọn black wà tá ní àá fẹ́ ṣe rally o, báwọn èèyàn tún ṣe bẹ̀rẹ̀ argument níbẹ̀ yẹn nìyẹn pé ìgbà tẹ́nìkan tiẹ̀ bá sọ̀rọ̀ ó ní kíni ó ní àwọn Benin Kingdom pé kingdom làwọn kí làwọn sọ, báwo làwọn ṣe máa dúró Sunday Yorùbá kíní kan. Kò síbi tí wọ́n ti sọ̀rọ̀ yẹn wọ́n máa fẹ́ sọ dìjà ní. So èmi máa ń like láti panu ẹ̀ ni pé well it is well, ibi tó bá wù yín òun ni kẹ́ ẹ yà sí. The most important thing is that kí gbogbo wa ká ṣe kíni ká dá dúró, ìyẹn gangan ló ṣe kókó. Tó lórí ọ̀rọ̀ petition tí à ń sọ lọ, lórí ọ̀rọ̀ petition tá à ń sọ lọ, àwa tá bá ti sign ẹ̀ I have signed it or can I sign it again? Ẹ ṣeun bàbá mi olúwa ṣeun tẹ́ bá ti sign ẹ kò ní ìdíkẹ́ sign ẹ lẹ́ẹ̀mejì ó ti wà okay tẹ́ bá ti sign ẹ. Ẹjọ́ àwa tá à ń béèrè information tá à ń fún wa ní information tẹ́ bá ti ń sign ẹ máa padà wá kẹ́ máa sọ fún wa pé ẹ ti sign ẹ o I've signed it o, ẹ jẹ́ ká máa mọ̀. Please how can I sign? I just joined the program. Ẹ ràn mí lọ́wọ́. Bàbá mi Fẹ́mi Emmanuel tẹ́ bá ti fẹ́ sign petition yẹn ẹ wo ìsàlẹ̀ níbi tí nọ́mbà mi wà, ẹ ti ọwọ́ ẹ lọ síbi https yẹn kẹ́ ẹ lọ ṣe kíni kẹ́ ẹ lọ sign ẹ níbẹ̀, orúkọ yín surname yín nọ́mbà yín tẹ́ bá ní Gmail ẹ lè fi sí kẹ́ ẹ sign ẹ kẹ́ ẹ dẹ̀ share kẹ́ pín. Ẹ ti rí ọ̀rọ̀ tí mò ń sọ nìyẹn, ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìjàngbara yìí àmọ́ tí wọn ò tí ì sign petition yìí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká lọ ṣe kíni ẹ jẹ́ ká lọ sign ẹ, ó ṣe pàtàkì fún wa, ó ṣe kókó. Ìyàwó mi gborí wọlé o. Ẹ káàbọ̀ ìyàwó mi àtàtà, olùdásílẹ̀ Ọmọọba Ìlànà, ẹ káàbọ̀ sórí ètò. Tó kò jẹ́ bí ó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ tí tèkó tá à ń sọ lọ́wọ́, lórí ọ̀rọ̀ tí Èkó tá à ń sọ lọ́wọ́. Gbogbo ẹ̀yin ọmọ Èkó àti ẹ̀yin ará Èkó wọ́n ní kò ń dé bá ní ká yẹrí o, gbogbo wa la ti rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yẹn. So ẹ ti rí pé gbogbo can we make a jingle on this and put it on social media? Sure. Ìgbà tí wọ́n kọ́ gbé petition yẹn jáde nígbà yẹn wọ́n ṣe jingle yẹn wọ́n ṣe jingle nígbà yẹn, bóyá àtún ní kí wọ́n tún ṣe so that àtún lè tún máa pín kiri káwọn èèyàn kí wọ́n lè mọ̀. Good idea à ṣiṣẹ́ lé lórí jingle on petition, idea tó dáa ni à ṣiṣẹ́ lé lórí. Ìgbà yẹn náà wọ́n ṣe jingle yẹn táwọn èèyàn dẹ̀ ń ṣí ẹ̀ kiri lórí ọ̀rọ̀ petition yẹn táwọn èèyàn dẹ̀ ń ṣí ẹ̀ káàkiri nígbà yẹn, but a tún ṣiṣẹ́ lé lórí kí wọ́n lè túbọ̀ máa sign ẹ̀, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ó ti dé olùdásílẹ̀ akéde. Can you explain to them they can have family or friend to sign it if they have their telephone number? Bẹ́ẹ̀ ni ìyá mi Adéṣeun Adélàní, mo ti ṣe àlàyé yẹn náà tẹ́lẹ̀ but màá tún ṣe ní ẹ̀kan sí i. Mo ti ṣàlàyé yẹn tẹ́lẹ̀, màá tún ṣe lẹ́ẹ̀kan sí i.
Lady Best ẹjọ bá mi ìyẹ̀wò torí mo ti ṣe bóyá ó ti wà successful. Ok bàbá mi Balógun tó bá ti wà successful náà ó máa sọ fún yín ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn ẹ mọ̀ pé ẹ ti sign ẹ̀ á sọ fún yín níbẹ̀ ẹ mọ̀ pé ẹ ti sign ẹ̀ nípa ti wípé bóyá àwọn tí wọ́n bá ní family tí wọ́n bá ní info wọn pé wọ́n lè bá wọn sign ẹ̀ bẹ́ẹ̀ ni mo ti sọ tẹ́lẹ̀ bọ̀ máa tuntun sọ for example sí bóyá mo fẹ́ sign fún dọ́tà mi mo ní gbogbo info ẹ̀ lọ́wọ́ ó ti over 18 years mo lè bá sign ẹ̀ bá ti mọ orúkọ ẹ̀ tí mo mọ nọ́mbà ẹ̀ tí mo mọ address ẹ̀ mo lè bá sign ẹ̀ so àwa náà dẹ̀ lè ṣe the same thing àwa náà lè ṣe kí ni a lè ṣe the same thing lé lórí tá a bá ti fẹ́ sign ẹ̀ kí gbogbo wa ká máa bá wọn sign àwọn tá a bá ti ní ó ní bàbá kan bí pásítọ̀ kan bí báyìí kódà iye tí wọ́n sign òun ló lọ́bẹ̀ yẹn wọ́n dẹ̀ tún ṣì wà lẹ́nu ẹ̀ bàbá yẹn tún ṣì wà lẹ́nu ẹ̀ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ní Nàìjíríà wọn ò ní dátà so èmi ní gbogbo ọ̀rẹ́ wọn àwọn ọ̀rẹ́ àwọn ọmọ gbogbo wọn tó bá ti ń sẹ̀ǹdì gbogbo àwọn dátà wọn wọ́n á máa sẹ̀ǹdì ẹ̀ àwọn làwọn máa bá wọn fìlẹ̀ lórí kinní bíbà yìí so àwa náà lè ṣe the same thing tá bá láwọn tí wọn kì í subscribe nílé ẹ mọ̀ pé àti ra dátà nílé ẹni tí ò bá jẹun kánú nílẹ̀ Yorùbá kò lè ra dátà o ẹ má jẹ́ ká parọ́ tanra wa tó bá rà náà ìṣe ló ń gbọ́n mu bí omi ni ọ̀ngbọ̀n gbogbo nǹkan ni wọ́n fi ní wọ́n lára nílùú yẹn gbogbo nǹkan ló fi ní wọ́n lára nílùú yẹn so a lè ṣe kí ni a lè try káwa náà ká bá wọn sign ẹ̀ tá bá ti mọ information wọn a lè bá wọn sign ẹ̀ We need foot soldier to canvass and assist to sign these educated ones, especially in the rural areas. Yeah, bàbá mi Abẹ́jídé mo ti sọ̀rọ̀ yẹn náà tẹ́lẹ̀ pé lórí ODTV à ń ṣiṣẹ́ lé lórí à ń wo bí a ṣe máa rán àwọn èèyàn jáde síta láti pé kí wọ́n lọ sign ní kinní yìí láti pé kí wọ́n lọ sign ní petition yìí láti jáde síta láti jẹ́ káwọn èèyàn lè mọ ìdí tá ṣe ní láti sign petition yìí ìdí tá ṣe ní láti bu ọwọ́ lù gbogbo ẹ̀ náà ni à ń ṣe ní àlàyé fún àwọn ènìyàn wa. I have signed and I clicked the link on my Gmail but it says the page cannot be found to confirm it. Bàbá mi Margaret ẹ tún ṣe lọ́dọ̀ yín ẹ tún enter ẹ̀ lẹ́ẹ̀kan sí but ẹ bá ti sign ẹ̀ tó jẹ́ the same number àti the same orúkọ lẹ fẹ́ lò tẹ́ bá fẹ́ resign ẹ̀ kò ní lọ so ẹ ti mọ̀ wípé ẹ ti sign ẹ̀ nìyẹn. We have you doing it already but more needed. Ẹ ṣe ìyàwó so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí petition yẹn ìyàwó tẹ́yìn náà bá jáde lénìí ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ lórí petition yẹn ti ń tutù ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ lé lórí mọ́ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ a dẹ̀ nílùú ẹ̀ so a ní láti máa jẹ́ káwọn èèyàn bá a ṣe ti ń sọ̀rọ̀ látàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ̀pọ̀tì jàǹgbara yìí wọ́n wà níbí tí gbogbo wọn ṣe wọn ò mọ̀ nípa ẹ̀ àwọn ò tí ì sign báwo làwọn ṣe máa rí so ìdí tí gbogbo wa ṣe ní láti máa sọ̀rọ̀ lórí petition yìí nìyẹn ó ṣe pàtàkì ó ṣe kókó so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká máa sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ tí àwọn tèkó tí à ń sọ nítorí mi ò ní àkókò a máa tó kúrò ní orí ètò mo lè gba ìpè bíi mélòó kan ká tó máa lọ lórí ọ̀rọ̀ tí àwọn ti Èkó tí à ń sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ tẹ́lẹ̀ náà wípé ọ̀rọ̀ petition ló máa fẹ́ gba ètò tèmi torí mo rí wípé ó ti ń tutù ọ̀rọ̀ petition yẹn ó ti ń lọlẹ̀ gan ni tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ so lórí ọ̀rọ̀ tàwọn tèkó tí à ń sọ ẹ̀yin Èkó ẹ̀yin ọmọ Èkó àtẹ̀yin ará Èkó tó o bá sọ wípé o wà lÉkòó òkúkú kí n ṣọmọ Èkó anything tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ thank God ó kì í ṣọmọ Èkó ará Èkó nìyẹn Èkó yẹn rántí pé Èkó yẹn ló mà ti rọ́wọ́ mú lọ sẹ́nu rántí pé bẹ́ẹ̀ ló ti ń jẹ o ibẹ̀ ló ti ń fìdí ara ibẹ̀ ló ti ń fìdí ẹbí ló ti ń ṣe ìtọ́jú ilé so ẹ má jẹ́ kó bàjẹ́ lórí wa gbogbo ẹ̀yin ará Èkó ẹ má sun àsùnpara ẹ má sun àsùnpìyè ẹ rí gbogbo àwọn tí wọ́n kó wọlé kódà wọn ti ẹ̀ wá níbòmíì mọ́ tí wọ́n lọ lẹ́yìn gbogbo àwọn tí wọ́n ti pín kiri tó ti pín kiri àwọn tó kò wá níbòmíì tí wọ́n tún ń lọ mọ́ àfikún yìí náà ni ọdẹ ní tí ò bá nídìí obìnrin ò ń jẹ́ kú mọ́lú torí pé wọ́n ti rí wípé
ẹ̀yin Èkó ẹlẹ́òfẹ́ Yorùbá nation ẹlẹ́ẹ̀fẹ́ support wa wọ́n ti wá rí pé àwọn lè gbabẹ̀ láti wọlé sáwọn bíbà yìí lára so ẹ̀yin Èkó ẹ lọ múra lẹ̀ o plan tí wọ́n ní fún Èkó kò kí ń ṣe kékeré ìgbà tọ́kọ̀ máa fọn fèrè wọn òun làwa ò tí ì mọ̀ àmọ́ ohun táwa ní láti máa ṣe nísìnyí òun la ṣe ń pariwo la ṣe ń ké tantan pẹ́yìn tèkó ẹ má sàsùn piyè ẹ má sun àsùnpara ẹ má rìn tìfura wọ́n ní ìfura báyìí òun lòògùn àgbà ọ̀pọ̀lọpọ̀ wa bàbá kan pè wọ́n jẹ́ kó yé wa wípé àwọn gbọ́ Fúlàní dáadáa pé àwọn gbọ́ French dáadáa so bàbá yẹn wá ní àwọn dá mọ́tò kan dúró nígbà tí mọ́tò ẹ̀ wẹ̀ àwọn wá ní a pé kí ló dé kí ló ṣẹlẹ̀ níbo lẹ́ ń lọ pé wọ́n wá sọ fáwọn wípé àwọn ń lọ sẹ́kọ̀ọ́ ni ó ní kò kí ó ní French ni wọ́n sọ ó ní thank God páwọn gbọ́ French pé French làwọn fi ń bá wọn sọ̀rọ̀ ó láwọn táwọn sọ yìí wọn ò gbọ́ Ìgbò wọn ò gbọ́ Yorùbá wọn ò gbọ́ nǹkan kan ó láwọn bá bi wọ́n pé àti bolẹ̀ tí ń bọ̀ ó ló ní Níjẹ̀ làwọn tí ń bọ̀ ó ní Níjẹ̀ làwọn tí ń bọ̀ kí lẹ̀ ń lọ ṣe lẹ́kọ̀ọ́ ìwọ́n fìyẹn ó ní kóun fìyẹn sílẹ̀ náà kóun fìyẹn sílẹ̀ but àwọn ń lọ sẹ́kọ̀ọ́ kí ni mission yín kí lẹ fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ ókè ẹ lọ sẹ́kọ̀ọ́ kí ni nǹkan tẹ fẹ́ lọ ṣe ṣé ọjà ni wọ́n fẹ́ lọ máa tà ní àbò fẹ́ lọ kí àwọn family ó láwọn pọ̀ gan àwọn ò tiẹ̀ tí ì dé tán ó láwọn pọ̀ gan Èkó lọ ní káwọn máa lọ kí ni nǹkan tán ní kẹ lọ ṣe ó nígbà tó rí wípé ó lé ní ẹgọ ò mọ̀ wípé òun ò kí ń ṣe Yorùbá pọ́rò bóyá ara àwọn làwọn tó róhùn ń sọ èdè ẹ̀ ó lọ wá sọ pé torí pé òun sọ èdè mi jẹ́ kí n já ẹ tán jẹ́ kí n sọ fún ẹ fẹ́ lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ni o nǹkan báyìí la dẹ̀ fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ àwọn wo ló ràn yín ìyẹn lòun ò ní sọ o ìyẹn lòun ò ní sọ ókè àwọn nǹkan tẹ́ fẹ́ fi jà ń kọ́ ó ní ó ní ìyẹn ò kí ń ṣe pírọ́blẹ́mù ó lẹ́fìrìtì ti wà ńlẹ̀ ń bẹ́ẹ̀ ó níbi táwọn ti máa mú gbogbo nǹkan táwọn máa fi ṣiṣẹ́ àwọn kó ti wà ńlẹ̀ ń bẹ́ẹ̀ eléyìí ò kí ń ṣe pé bóyá à ń ṣẹ̀rù bára wa o àbí bóyá à ń dáyàjà ara wa nǹkan tó ń ṣẹlẹ̀ là ń sọ fún wa lọ́wọ́lọ́wọ́ Èkó nìkan dẹ̀ kọ́ àmọ́ ibi tí wọ́n tágẹ́tì ń sìn ibi tójú wọn wà dáadáa ń sìn òun l'Èkó so gbogbo wa ẹ jọ̀ọ́ gbà wá tá a bá léèyàn l'Èkó ẹ jẹ́ ká sọ fún wọn kó ní kálukú wọn kó máa múra ìgbà tí wọ́n bá máa ṣiṣẹ́ yẹn àwa ò mọ̀ o àmọ́ ẹ̀yin ọmọ Èkó ẹ múra ẹ̀yin ará Èkó ẹ múra ẹ̀yin tẹ́ ń gbé l'Èkó ẹ múra o wọ́n ní ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o ẹ má jẹ́ àdàwọ̀n dé mọ́ báyìí o gbogbo ohun tó ní kálukú wá bá ní ni kẹ́ ẹ jẹ́ ká máa dẹ̀ẹ̀dẹ́ báyìí gbogbo ohun tá a bá ní òun ni kẹ́ ẹ jẹ́ ká máa dẹ̀ẹ̀dẹ́ báyìí torí àwọn pípù yìí wọn ò mú ní ṣeré bàbá yẹn wá sọ wípé nígbà tóun bá ìkan lára wọn yẹn sọ̀rọ̀ ó láwọn kan wá sọ fún lára wọn wá níyà pé ṣé kò ṣe wípé intruder lélẹ̀ ṣáyé kò ṣe pọ́ dàrẹ̀ lélẹ̀ ẹni tó rojọ́ fún ṣá ìyẹn ní rárá o ó lóun mọ̀ ó ní bóun ṣe rójú òun ṣe rí pé ikọ̀ ọ̀kan náà làwọn òun lòun ṣe ń béèrè ó ní pé nígbà tó wá béèrè lọ́wọ́ yẹn ló wá ní òkè dúró ìwọ ńkọ́ níbo ni wọ́n ràn wọ́ lọ àwọn tó kù ẹ́ ńkọ́ ó lóun wá sọ fún pé ẹ̀yin tèkó ti pọ̀ ibòmíì lọ́ràn wa lọ ẹ mọ̀ pé wọ́n ní ẹni tó bá máa mú ọ̀bọ ó máa ń ṣe bí ọ̀bọ ni àwọn ará bíi wọn ò dẹ̀ gbọ́n ẹ wo gbogbo ọ̀rọ̀ tó ń tú sílẹ̀ fẹ́ nìyẹn lórí wípé wọ́n jọ ń sọ èdè kan náà lórí gbogbo èdè wọn dáadáa dìwé tó fi ń bá sọ the way tó fi ń bá sọ̀rọ̀ I was told that the petition is fake ìyá mi Erelu Títílọlá mo sọ fún yín lẹ́ẹ̀kan mo lóríṣi méjì ní petition yẹn o ìkan wà fake ìkan wà tó jẹ́ original so ẹ jẹ́ ká wò ó dáadáa èyí tá a pin sí bíbá yìí kò ń ṣe fake o èyí tá a pin sí ọ̀dọ̀ wa níbí kò kí ń ṣe fake wà original wà so eléyìí real one leléyìí ta ní kẹ́ sign yìí so ẹ má jẹ́ kẹ́ anybody discourage yín lé lórí so eléyìí ò kí ń ṣe fake so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ
ẹ mọ̀ pé àwọn ẹlòmíì irú àwa ń sìn èdè tiwa táwa ò ná ní tá àṣẹ́rì ẹ wo báwọn kan ṣe bí wọ́n ṣe kúnnù èdè wọn àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó jáde síta àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó so bọ̀ torí pórí ẹni yẹn nírí wípé èdè kan náà ni wá ó dàbí èèyàn kan náà nǹkan ọ̀kan náà ni wá òun ló fi tú gbogbo ọ̀rọ̀ tó tú sílẹ̀ yìí ó yẹ wá sọ fún mi ó yẹ wá sọ fún mi kí ni plan wọn lẹ́kọ̀ọ́ ìbí gbogbo ẹ̀ làwa náà ti gbọ́ ó lè sọ fún mi pé tó bá ti ó ní kí wọ́n kàn sọ fáwọn pé káwọn kàn go ahead ní gbogbo nǹkan táwọn máa fi ṣiṣẹ́ gbogbo ẹ̀ ti wà ńlẹ̀ ó ní sọ gbogbo yín tẹ wọ́n lọ yìí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí ó ní ṣe ó lè kó ní gbogbo àwọn lọ ó láwọn míì tún ṣì ń bọ̀ lọ́nà ó yẹ sọ fún mi gbogbo ọ̀nà tí wọ́n gbà kí wọ́n tó débi tí wọ́n dé yẹn ṣàfẹ́ sọ wípé kò sí àwọn ọlọ́pàá lọ́nà ni gbogbo ibi tí wọ́n rìn tí kò ń ṣe òru o lọ́sàn-án gangan lójúmọmọ ṣàfẹ́ ní wọn ò rí wọn ni wọ́n má jẹ́ kó kọjá àbí wọn ò jẹ́ kó kọjá so gbogbo èyí tẹ́ bá ṣì nígbàgbọ́ nínú wọn Nàìjíríà àánú yín ṣe mí Ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kó tó yé yín ẹ jẹ́ ń ṣí ojú òpó sílẹ̀ fún ìṣẹ́jú díẹ̀ àwa tá a bá fẹ́ pè wọlé a lè pè wọlé wọ́n ti bá wa pín ní nọ́mbà síbẹ̀ wọ́n ti bá wa pín ní nọ́mbà sísàlẹ̀ ńbẹ̀ àwa tá a bá fẹ́ pè wọlé a lè pè wọlé nísìn so ṣáfẹ́ sọ wípé wọn ò mọ ohun tí wọ́n ń ṣe wọ́n mọ̀ ọ́ àbáwọn ọlọ́pàá yẹn ò rí wọn lọ́nà bọ́ọ̀sì máa kọjá ó máa kún pẹ̀léyàn wọ́n máa rí wọn wọ́n máa ń gbàbẹ̀ kọjá àwọn ò máa san kankan tírélà Dangote òun ni wọ́n máa tún fi ń kó èèyàn wọ̀lú àbí wọn ò rí wọ́n rí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe àwa ni ká yára wa ní brain àwa ni ká mọ̀ wípé àsìkò tá a wà yìí ewu ń bẹ lóko lóńgẹ́ fún rẹ̀ gan ewu ni a gbọ́dọ̀ sún àsùnpìyè a ò gbọ́dọ̀ sún àsùnpárá a gbọ́dọ̀ sàsùnpìyè a gbọ́dọ̀ sàsùnpárá ẹ wo gbogbo pláàni táwọn ní ẹ wo bí wọ́n ṣe ń ṣe ìṣe káwa náà káwa máa strategize ìṣe káwa náà káwa máa plan ìṣe ká máa wo bá ṣe máa ṣe no àwa la kọ́ bẹ̀rẹ̀ ni ìjà làwa máa jà àwọn yẹn dẹ̀ strategize lọ títí tí wọ́n fi gba gbogbo ilẹ̀ wa Yorùbá ẹ ronú o ẹ jẹ́ ká jí kò sẹ́ni tó máa ja ìjà yìí fún wa o àwa la máa ja ìjà yìí fúnra wa àwa la máa ja ìjà yìí fúnra wa a ní láti dúró lórí ẹsẹ̀ wa eléyìí ò kì í ṣe wọ́n ní wọ́n pé mọ́ ṣẹ́yìn náà tún ti rí fọ́tò tó ń go viral lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn Boko Haram tó yẹ kí wọ́n pa lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n wá ń gbé plákáàdì sí wọn lọ́wọ́ wọ́n wá ń ṣe ẹ̀yin Nàìjíríà ẹ dáríjì wa ṣẹ́yìn ti dáríjì wọn ẹ̀yẹ sọ fún mi lẹ́yìn tí wọ́n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ yẹn inú sójà ló ń bá yín kó wọn lọ inú ámì ló ń bá yín kó wọn lọ imagine àwọn títí wa tí wọn ò pààyàn tí wọn kì í ṣe terrorist tí wọn ń ṣe Boko Haram tí wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn ni wọ́n lọ ká mọ́lé lóru lọ́lọ́ àtáàkì wọn ọmọ ṣì wà ní àhámọ́ wọn dì sín ṣe rí wípé àti kó sọ́wọ́ àwa la lè jàjà yìí fúnra wa o aráàlú ju ìjọba lọ o tí aráàlú bá ṣe tán kò sí nǹkan tíjọba máa faráàlú ṣe o tí mọ̀wọ́ bá ṣe ọ̀kan táwọn aráàlú yarí tán àwọn aráàlú pọ̀ jùjọba lọ náà ṣáráàlú ò pọ̀ jùjọba lọ ni bọ̀ nítorí wípé àwọn aráàlú kan gan wà tó jẹ́ wípé àwọn gan inú màdàrú yìí ni wọ́n ti ń jẹ wọn ò lè gbà kí Yorùbá dá dúró àwọn aráàlú kan wà tó jẹ́ wípé ibi táwọn ti ń jẹ nìyẹn wọ́n ti jẹ dodo wọn ò ní lè so òdodo wọ́n sì máa sọ wípé Nàìjíríà dà Nàìjíríà sì máa dà ìgò bẹ̀tà títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àdà náà ni kí ló dé tá a sùn ká rorí ká wò pé báwo la ṣe fẹ́ ṣe ọ̀nà wo la fẹ́ gbé gbà
tó ọ̀rọ̀ náà lẹ́gbọ́n yẹn o ibẹ̀ la tún ti rí níjẹta oníjẹta yìí ó mà ṣe o Yorùbá ìjẹta oníjẹta yìí làwọn OPC kan tún lọ mú àwọn Fúlàní àwọn dẹrandẹran ni wọ́n tún lọ mú wọn at the end of the day wọ́n tún lọ hand over wọn sí fún ọlọ́pàá ni ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ṣé àwọn terrorists yìí tó bá ń pa àwọn èèyàn wa tí wọ́n bá ń pa wọ́n at the end of the day tẹ̀bẹ́yìn náà ti ní nǹkan táwọn Boko Haram ń ṣe ń sìn tí wọ́n jáde síta tí wọ́n bẹ̀bẹ̀ fún forgiveness pé kẹ́ dáríjà wọn ṣé wọ́n lọ hand over wọn fọ́lọ́pàá àwọn tá a mú tó yẹ ká ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti lódodo aráàlú ni wá ta ló sọ wípé àlẹ́tọ̀ láti pẹ́ ni tó wá bá wa nínú ilé èèyàn fẹ́ wá pa ẹ́ ò wá lè pa ọlẹ́ni tó bá yára lògùn pè é àwa mú lọ àmú wọn lọ fún ìjọba Nàìjíríà tá a mọ̀ wípé ká tó kẹ́yìn wọ́n ti release ẹ̀ ṣé bá ṣe fẹ́ máa bá a lọ leléyìí ṣé bá ṣe fẹ́ máa bá a lọ rere àwọn ọmọ Yorùbá ṣé kí wọ́n lè sọ pé à ń ṣiṣẹ́ ni àbí torí kí wọ́n lè máa praise wa pa amú ọlọ́pàá àbí amú olè ẹ̀ ló bàbá mi ẹ gbéra ńlẹ̀ sàn ó ti cut ṣé a fẹ́ máa fi proud ní pé amólè o àbámú ọlọ́pàá o káwọn èèyàn lè mọ̀ àwa lọ́wọ́ àdófẹ̀ fọ́lọ́ ìjẹta oníjẹta lélẹ́yìí ṣẹlẹ̀ o ọdẹ ni wọ́n yìnbọn fáwọn vigilante wọ́n yìnbọn fún àwọn vigilante àwọn ọlọ́dẹ tó wà ládùúgbò yẹn wọ́n yìnbọn fún wọn àwọn ọlọ́pàá tó wà àwọn vigilante tó ń ṣọ́ ibẹ̀ yẹn wọ́n yìnbọn fún wọn bínú wọn kú bínú wọn ò kú wọn ò jẹ́ ká mọ̀ yẹn ẹ̀yin wá mú ẹni tó yẹ kẹ́yìn ṣe ìdájọ́ wọn ẹ wá lọ hand over wọn fọ́lọ́pàá ṣé kí wọ́n lè sọ wípé àkú iṣẹ́ ni àbí kí wọ́n lè sọ wípé ṣeun wọ́n ìtawà Yorùbá ṣe máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣáfẹ́ sọ pé àgbọ̀n ni ṣáfẹ́ sọ pé àwa Yorùbá àgbọ̀n ni àbí kí wọ́n lè níyà àwa la máa mú àwọn tẹ́rọ́rìsì bọ́tà ti lọ hand over àwọn fọ́lọ́pàá nígbà tí mo wo kí ni inú bí mi mo ní kí ló dé ìgbà wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá ìgbà wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá ìgbà wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá tó ẹ̀yin èèyàn mi nílé wọ́n ní ọ̀pọ̀rọ̀ òkágàn o afẹ́fẹ́ òun ló ń gbé lọ gbogbo èèyàn ọmọ Yorùbá ẹ ṣe kó dá o wọ́n ní ẹ ṣe èrè kó dára ẹ ṣe èrè kó dára o ẹ̀yin ayé kan ẹ ṣayé èrè ẹ̀yin tẹ́ wà ní ipò gíga tẹ́ rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tẹ́ fi gbígbọ́ ṣaláì gbọ́ ìbádá kẹ́ ẹ tún wà yín ṣe o ìbádá kẹ́ ẹ ra ròjìnlẹ̀ kẹ́ ẹ ṣàtúnṣe kó tó yí bọ́ kó tó bọ́wọ́ rí àdá kẹ́ ẹ ṣe àtúnṣe kó tó bọ́wọ́ rí àdá kẹ́ ẹ ṣe àtúnṣe. ẹ ṣe èrè kó dára ẹ ṣe èrè kó dára o ẹni ayé kan ẹ ṣayé èrè tó ibi tí mo máa fi àdágbá ètò tèmi rọ̀ sí ẹ jọ̀ọ́ lórí petition tí mo fi bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká tètè ṣe ní kíákíá ẹ jẹ́ ká tètè sáìn ẹ̀ ká lè tètè gbé lọ síbi tó yẹ ká gbé lọ kọ́ lè tètè fún wa ní rẹfẹrẹ́ndọ̀mù tá à ń béèrè a dẹ̀ ní láti ṣe awareness kó tó di wípé wọ́n máa wá sọ fún wa pé ká wá ṣe rẹfẹrẹ́ndọ̀mù tá à ń béèrè yẹn o torí tí a ò bá ṣiṣẹ́ débi tó yẹ ká ṣiṣẹ́ dé tí wọ́n bá wá ní òkè o wọ́n fẹ́ gbé ìdìbò wá o pé ṣá fẹ́ kí Yorùbá dá dúró táwọn tó fẹ́ kí Yorùbá dá dúró tí wọn ò bá pọ̀ tí wọn ò tó nǹkan kan Ọlọ́run má jẹ́ kí gbogbo iṣẹ́ ta ti ń ṣe látijọ́ yìí Ọlọ́run má wá jẹ́ kí ó wá já sí òfò so gbogbo ọ̀nà tí wọn náà bá mọ̀ pé wọn náà lè fi gba ìjàngbara yìí sílẹ̀ gbogbo ọ̀nà tí wọn náà lè fi ja ìjà yìí ìwọ náà dá sí awareness
mo sọ̀rọ̀ kan ní táìmù kan ká ní kinní yẹn ká la lè ṣe ni kò bá rọrùn fún gbogbo wa káwọn tó wà ní diaspora ìwọ́tọ̀ Ọ̀yọ́ ẹ lọ máa tẹ́kì àwọn Ọ̀yọ́ ẹ̀yin tó Ògùn state ẹ lọ máa tẹ́kì àwọn Ògùn state ẹ̀yin tí Èkìtì ẹ lọ máa tẹ́kì àwọn tèkìtì ẹ̀yin tọ̀ṣun ẹ lọ tẹ́kì àwọn tọ̀ṣun gbogbo local government yẹn kẹ́ ẹ débẹ̀ gbogbo ohun tí wọ́n bá nílò wọ́n fẹ́ ṣe flyers wọ́n fẹ́ ṣe léyìí ni port ẹ̀ ṣe wọ́n fẹ́ ṣe flyer wọ́n fẹ́ ṣe léyìí ni gbogbo àwọn local government yẹn gbogbo àwọn ìgbèríko yẹn kọ́ máa wọ ibẹ̀ lọ kó ní kálukú mójútó ìlú ẹ̀ àríṣe kálá lè ṣe ni kò bá dáa kò ní sí pé òun dáwó síbí òun dáwó síbí òun dáwó síbí òun dáwó síbí gbogbo yẹn ò ní sí ń bẹ̀ mọ́ wá ti mọ̀ pé ìlú mi ni mo fẹ́ fèsì o gbogbo bóyá owó bá ṣe ń wọlé lọ́dọ̀ yín bẹ̀ ẹ̀yin ara yín náà lẹ máa mọ̀ gbogbo àwọn ọmọ tẹ́ bá rán jáde níbẹ̀ bóyá ìwọ ṣe báyìí ìwọ lọ síbi báyìí local government ìwọ máa lọ lénìí rè o local government ẹ̀yin máa lọ lénìí rè ká wá pín gbogbo iṣẹ́ yẹn á ti jù báyìí lọ bọ̀ mo nígbàgbọ́ wípé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ibi tá a fẹ́ dé yẹn àkúkú débẹ̀ ó kàn rí bẹ́ẹ̀ ni àdébẹ̀ láṣẹ Ọlọ́run ọba àdébẹ̀ Ọlọ́run á dẹ̀ fún wa ṣe ẹ̀yin Èkó ẹ lọ múra ìjáfara léwu ibẹ̀ la tún ti ráwọn kan tó tún ti ń jáde tọ́kó sáṣọ funfun oríṣiríṣi tọ́kó sáṣọ funfun tó ń ṣe Tinubu for president mélòó kí là ní rí tán lẹ́kọ̀ọ́ yìí Èkó yìí náà ni Èkó yìí náà ni ẹ ti rí fídíò yẹn ẹ ti rí fídíò yẹn tí wọ́n ń ka gbogbo ohun tó máa jẹ́ gbogbo ohun tó máa ṣe fún yín bó ṣe máa ń sọ látọdún yìí tó ń ka gbogbo ẹ̀ fún yín pé wọ́n á ṣe Èkó yìí náà ni tó kóra wọn jọ tó sì ń sọ̀rọ̀ lórí president wọn ò tí ì mọ̀ wípé àwọn Buhari ò tí ì rẹ́dì láti gbé orí oyè fún wọn àmọ́ wọ́n sì dúró pé àwọn fẹ́ jẹ president tó Ọlọ́run gbogbo ojú gbogbo wa ló máa ṣe ikú ò ní pa kankan nínú wa lágbára Ọlọ́run ojú wa ló máa ṣe wọ́n ní kún ló lóko ni bí pàkúté ni ẹnu ẹ̀ ní gbogbo wájọ wà yẹn àtàwa tá à ń jà fún Yorùbá nation àtẹ̀yìn wọn Nàìjíríà àtẹ̀yìn restructuring gbogbo ẹ̀ ojú gbogbo wa ni gbogbo ẹ̀ máa ṣe. ojú wa ni gbogbo ẹ̀ máa ṣe a ò ní rí jù báyìí lọ lénìí o wọ́n ní do your best and leave the rest ìtawà lè ṣe nínú ìjàngbara yìí làwa ti ń ṣe yìí ìtíwọ náà bá lè ṣe kó ní kálukú ṣe best ẹ̀ kó ṣe kí ni kó leave the rest Ọlọ́run á gbà fún gbogbo wa o a ò ní ṣe lásán lágbára Ọlọ́run a máa padà wá sí orí ètò ní alẹ́ mọ́rọ̀lẹ́ ṣá láti wá ṣètò lórí gbogbo bó ṣe ń lọ and lórí àwọn èèyàn wa tí wọ́n wà ní àhámọ́ l'Àbújá àwọn agbẹjọ́rò wa wọ́n ṣiṣẹ́ lé lórí o àmọ́ nígbàgbọ́ wípé dúdùn òun lọ́sàn aṣọ pẹ̀lú ògo Ọlọ́run dúdùn lọ́sàn aṣọ ayọ̀ ló máa já sí o ẹ ṣeun ẹ jẹ́ ká máa fi ìyẹn ṣe lọ gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ jọ̀ọ́ tẹ́yin náà bá ti lọ sign petition ẹ tètè lọ sign ní petition yẹn ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ lọ bá wa sign ní petition yẹn ó wà very very important tẹ́ ẹ bá ti sign ẹ ẹ lọ bá wa sign ẹ so Elédùmarè á gbà fún gbogbo wa à ní ṣe lásán gbogbo làálàá wa lórí pé kí Yorùbá lè dá dúró kò ní já sásán láṣẹ Elédùmarè. We want to hear from Baba wa Akintoye about the people. Although mi rí comment yẹn kà tán ní about the people mo believe pé bóyá àwọn tí wọ́n wà l'Àbújá ni ẹ̀ ń sọ̀rọ̀ lé lórí à ń bá bàbá náà ṣe meeting gbogbo ẹ̀ wà gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ ká má tún sọ nǹkan míì but a nígbàgbọ́ wípé dúdùn ni ọsàn so ayọ̀ ló máa já sí lágbára lọ́wọ́ Ọlọ́run ayọ̀ ló máa já sí
ayọ̀ ló máa já sí pẹ̀lú ògùn Ọlọ́run. So ẹ jẹ́ ká nígbàgbọ́, ẹ má dẹ̀ jẹ́ ká dákẹ́ àdúrà, ẹ má jẹ́ ká dákẹ́ àdúrà, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ ká máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ níbi tí wọ́n wà yẹn. Ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà ẹ máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́, àtẹ̀yin oníṣẹ̀ṣe ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. I have signed my own now. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń sign ní petition yẹn, gbogbo yín pátápátá la kí, gbogbo yín pátápátá la kí. You are just talking of petition, how can someone get it? Ó dàbẹ̀ ṣe darapọ̀ mọ́ wa ni òun ló jẹ́ kẹ́ mọ̀ ọ̀rọ̀ petition yẹn náà láti ń sọ látàárọ̀. Ẹ wo ìsàlẹ̀ níbi tọ́pì nọ́mbà mi sí yẹn, so ẹ tẹ sí mọ̀ níbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ wo sí mọ̀, ẹ ṣeun. Bàbá mi kan tẹ̀ tí sẹ̀ǹdẹ̀ síbẹ̀, ẹ rí líǹkì https yẹn, ẹ lọ sign ní petition níbẹ̀. Ẹ kàn ní mò ń sọ̀rọ̀ petition yẹn ẹ̀ sí mi ìsọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa gẹ̀ẹ́tì ẹ̀. Òun náà láti ń sọ látàárọ̀ more than 1 hour sìn láti ń sọ̀rọ̀ lórí petition yẹn. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ wo ìsàlẹ̀ yẹn, ẹ rí https link yẹn, so ẹ wọ ibẹ̀ lọ kẹ́ ẹ lọ sign ní ẹ̀ láti bẹ̀. Ẹ forúkọ yín sí, ẹ fi nọ́mbà yín sí, tẹ́ ẹ bá ní Gmail ẹ fi sí, kẹ́ ẹ ti ọwọ́ bọ̀, ẹ máa bá wa share, kẹ́ ẹ máa bá wa pín. Bẹ́ẹ̀ bá ní gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n wá láti south ẹ sọ fún wọn, kò ń ṣàwa Yorùbá nìkan la lè sign ní petition yìí, gbogbo àwa tá a fẹ́ kí Yorùbá dá dúró la lè sign ní ẹ̀. So ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share kiri, kẹ́ máa bá wa pín kiri. Màá sọ fún admin wa náà lórí Odùduwà TV radio bóyá bí ẹ̀mẹ́ta ní ojúmọ́, kọ́ máa bá wa share petition yẹn síbẹ̀ fáwọn tí wọn ò bá tún tì rí, kí wọ́n lè máa ti ọwọ́ bọ̀, káwọn náà lè máa rí petition yẹn láti máa sign ẹ̀. Ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Please, I try to sign but it's telling me the pages is not available for signing. Please help. Okay, ìyá mi Tóyìn, ẹ ní sùúrù, tó bá yá kẹ́ tún wọ ibẹ̀, ṣe understand, tó bá yá kẹ́ tún wọ ibẹ̀ tún sign, cause mo rántí last time tí mo ṣe program báwọn kan náà ṣe ń complain nìyẹn, but later woman yẹn padà sọ fún mi pé àwọn ti padà sign ẹ̀. So ẹ ní sùúrù, ẹ bá ti ní link yẹn, tẹ́ bá dẹ̀ ní link yẹn lọ́wọ́ ẹ lè write mi pé kí n send ẹ̀ sí yín, màá forward ẹ̀ sí yín, so later ẹ lọ sign ẹ̀. Kò sí pé ó ń close, bóyá mọ̀ pé bóyá network àbí nǹkan kan òun ló kọ̀ sí ẹ ṣé mo dúpẹ́. A ò ní rí jù báyìí lọ ní orí ètò tèmi, ẹ jẹ́ ká fi àdàgbà ètò tèmi rọ̀ síbí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa, àtẹ̀yin tẹ́ ẹ bá wa bẹ̀rẹ̀ àtẹ̀yin tí ẹ bá wa bẹ̀rẹ̀ láàrin, gbogbo yín pátápátá la kí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, a dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o. Elédùmarè á máa wà pẹ̀lú wa, àní ṣe lásán pẹ̀lú ògo Ọlọ́run ọba. Èmi ọmọ yín náà ni o, orúkọ tèmi ò yí padà, èmi ọmọ yín ni tẹ́ ẹ mọ̀ sí Lady B Lady Best akéde Yorùbá. Elédùmarè á gbà fún gbogbo wa, a ò ní ṣe lásán, àwa la máa wá, ẹ̀yin la ó máa dé bá láṣẹ Elédùmarè. Ojú tẹ́ dẹ̀ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ Aláwòrábí pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Gbogbo yín pátápátá ni mo kí o, kẹ́ enjoy weekend yín o. Happy weekend to every one of you. We celebrate and appreciate you. Thank you everyone. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, mo kí gbogbo lé o. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa. Ẹ̀yin tí ẹ bá ní ìdí petition yẹn, ẹ write mi, nọ́mbà mi ló wà ńbẹ̀ yẹn, màá send ẹ̀ sí yín. Ẹ write mi, nọ́mbà mi ló wà ńbẹ̀, màá send ẹ̀ sí yín. Ẹ dẹ̀ lè tẹ sí mọ̀ níbi tó kọ nọ́mbà mi sí ńbẹ̀ yẹn, kẹ́ ẹ wọ ibẹ̀ lọ from there. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, Elédùmarè á gbà fún wa o. Àjàyè la máa jà o, a ò ní jagun bógun lọ pẹ̀lú ògo Ọlọ́run. Nígbà tá a bá gbalẹ̀ Yorùbá, àtèmi àti yín àti gbogbo àwọn tó ń ja ìjàngbara yìí lórí òtítọ́ àti lórí òdodo, a ò ní fẹ́nikẹ́ni wá ṣe àwátì pẹ̀lú ògo Ọlọ́run. Ire o, ó dìgbà kan náà. Ẹ ṣeun. Iṣẹ́ wa fún ẹwà, fún ilẹ̀ ìbí wa, àgbéga, àgbéga, àgbéga fàyè
jẹ́ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ ògbàlódé bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo àdúrà mi. Ẹ ṣeun o gbogbo lé.